ìrẹsọ́sí. Ògìyàn ti lu Ejigbo. Bàbá àwọn ọgbọ́n tó. Nínú wa láàrin àwọn ọgbọ́n tó. Àjọ̀tún ẹlẹ́ẹ̀kejì irú rẹ̀. Lára àfojúsùn wọn ló nífá fún èyí tí à ń ṣe lónìí. Wípé kí á pèsè àsìkò kan pàtàkì tí a ó lè farafínra, tí a ó lè ṣe àjọyọ̀, tá a ó ṣe àríyá, tá a tùnú kalẹ̀ fún ara wa, tí a ó ríra wa fín, tá a ó dọ̀wẹ́kẹ̀, tá a sì ṣe ètò ìdàgbàsókè fún ìlú lápapọ̀. Nínú àfojúsùn wọn ni wípé òòṣà tí à ń ṣe tí a kò fi nǹkan ọmọ ẹni, òòṣà bẹ́ẹ̀ kò ní pẹ́ parun. Bẹ́ẹ̀ oyin sí oyin wọ̀, òun sì lọ̀rọ̀ ilé ayé. Ìran kan lọ, òmíràn sì ń pọ̀, síbẹ̀ Èjìgbò dúró títí láé. Ìṣubú àwọn àkójọpọ̀ bí èyí látẹ̀yìnwá. Bí ọmọdé bá ṣubú yóò wo wájú, bí àgbà bá ṣubú yóò wo ẹ̀yìn wò. Àkọ́kọ́ ohun tí ó ṣeé ṣe kí ó fa ìṣubú àtẹ̀yìnwá ní àìsí irú àkójọpọ̀ báyìí lóòrèkóòrè fún ìgbà pípẹ́ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Èyí kò fi àyè sílẹ̀ fún ìfinimọ̀lé àwọn ọ̀dọ́ adarí ọjọ́ ọ̀la. Ṣé wàá gba àkàrà wàá gba dùndú ni ọmọ kékeré fi ń mójú ẹni? Irú ìfimọ̀lé bẹ́ẹ̀ ni èyí tí à ń ṣe lónìí, kò sì yẹ kí iná rẹ̀ tó tú àjò rẹ̀yìn. Ẹlẹ́ẹ̀kejì ni àìmọye èròjà tí ó ti kọjá lọ kí irú àwọn àkójọ báyìí tó lè wáyé, kí wọ́n tó lè yege. Ṣé ata ti já, iyọ̀ sì ti dùn? Èyí pè fún ìmọ̀yì. Ṣékúṣẹ́ a máa mú orí oníṣẹ́ wú. Nínú àwọn èyí tí ó ti kọjá, ìrètí àwọn ènìyàn, èyí tí ó ga kọjá ohun tí owó tí ó wọlé lè ṣe, kò fi ìmọ̀yì hàn. Ní pẹ́rẹ́ tí àṣeyẹ bá ti kọjá tán, ìrètí àwọn ènìyàn ni wípé ilé tó ga bíi Cocoa House ni kí a máa múra láti kọ́. Ókè, wọ́n ti fa tuntun mi, ṣùgbọ́n ẹ jẹ́ kí n lọ sí ibi ìparí. Níbi ìpàkíyèsí àti ìránnilétí àti ìpèníjà, wọ́n fẹ́ kí gbogbo ọmọ Èjìgbò kí á mọ̀ pé àǹfààní la ní lónìí láti gbé ìlú wa ní arugẹ. A kí gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ fún iṣẹ́ takuntakun, àmọ́ ṣá ó kù nìkan ró. Lónìí ìta ti pé ìrọ́ ti pé gbogbo ẹsẹ̀ lókò. Ibi tí a bá sì ti ń sọdún ilá ni a ti ń sọdún ìlàsàmàjà. Àríyá sì múdi ọ̀rọ̀ gúnlẹ̀. Ìjókòó àpapọ̀ lẹ́gbẹ́lẹ́gbẹ́ ti yẹ kí ó lalẹ̀ wù léjìgbò ọjọ́ ti pẹ́. Ṣé àìrí ọmọ ránníṣẹ́ ni ó máa ń jẹ àgbà níyà? Bẹ́ẹ̀ àìrí ẹni jábọ̀ fún ni ìbànújẹ́ ọmọ kékeré. Ọmọdé ni a sì fi máa ń ṣe oògùn ògbójú. Àyà kì í jẹ́ kí ọmọ ní ìgà. Ìjókòó gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ ti yẹ kí ó ṣe àbáyọ ìjókòó àpapọ̀ tí ó dàbí agbo òrùn fún gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà. Irú ìjókòó báyìí dàbí adarí fún ipò àwọn ìkàmùlù tí ó ń lọ sí ìrìn àjò. Àìsí aṣíwájú báyìí ló mú àjọ ìkàmùlù bẹ́ẹ̀ yí àyídé kò òyìn lójú kan fi àkókò ṣòfò láì rí ohun tí wọ́n fẹ́ ṣe gan ṣe. Àǹfààní irú ìjókòó bẹ́ẹ̀ kò lóǹkà. Àkọ́kọ́, ìjókòó bẹ́ẹ̀ yóò lè máa pe àkíyèsí ìlú sí ohun tí ó ń ṣẹlẹ̀ lápapọ̀ tí ó sì máa ṣe atọ́nà ìlọsíwájú. Èkejì, irú ìjókòó bẹ́ẹ̀ yóò lè máa faago fún òṣèlú àti olóṣèlú. Ṣé ìlú ló dá ọjà sílẹ̀ kí olóṣèlú ná? Ilá kò sì yẹ kí ó ga ju onírè rẹ̀ lọ. Àkójọpọ̀ bẹ́ẹ̀ yóò lè pèsè ìjókòó papọ̀ bí ẹnu ọ̀rọ̀ jóná, tí ẹnu ṣàgbé ọmọ eku lórí ohun tí ìlú ń fẹ́ tàbí retí láti ọ̀dọ̀ olóṣèlú. Lẹ́yìn ìgbélárugẹ àti àdúrótì bí ìpèsè iṣẹ́ fún àwọn ọ̀dọ́, ìrónilágbára fún àwọn obìnrin, ìrànlọ́wọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ojúṣe òṣèlú kọ̀ọ̀kan nínú àwọn àfojúsùn òkè wọ̀nyí ni yóò jẹ́ àfihàn ìkẹ́sẹ̀járí tàbí kùdìẹ̀kudiẹ irú olóṣèlú bẹ́ẹ̀.
ní ìparí àkókò rẹ̀. Ìgbésẹ̀ báyìí yóò ran olóṣèlú lọ́wọ́ láti ní àfojúsùn tí yóò sì lè mọ̀ irú eré tí òun gbọdọ̀ sá kí àkókò òun tó kọjá. Ó ti tó àkókò fún Èjìgbò láti túbọ̀ mú ojú tó òṣèlú rẹ̀ ní ṣíṣe. Àsìkò ti tó kí á pera wa ní nǹkan tó dára. Ṣé bí onígbá ló ń pè é bẹ́ẹ̀ tí a fi máa ń bá pè kí àwọn tí ẹlẹ́dàá ṣẹ́gi ọlà fún àwọn ọ̀tọ̀kùlú pé ara wọn jọ kí wọ́n pa ọ̀pọ̀ rán ọ̀kan lára àwọn ọmọ wa tí wọ́n ṣe é gbé rọjà kótà níṣẹ́ òṣèlú kí àwa náà pàjùbà sílẹ̀ déṣu àlọ́lọ́ kí á jẹ́ orúkọ tó dùn sílẹ̀ dọ́mọ. Àdìrò mẹ́ta tó gbé ìlú ró àwọn onílẹ̀ òṣèlú àti ará ìlú nínú ìdókòwò àpapọ̀ bẹ́ẹ̀ yóò lè túbọ̀ mú ṣẹ́ṣe ní ìṣọ̀kan láti koríkorí fi kùnlùkùn fún àwọn nǹkan wọ̀nyí. Àwọn ọ̀nà wa kò tí ì dára tó. Ilé ẹ̀kọ́ gíga Kàndù ó ti yẹ kí ó sùn wá bọ̀. Iná mànàmáná kò yé ṣe mọ̀nàmọ́ná lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìrànwọ́ pípèsè. Ìpòǹgbẹ wà fún iléeṣẹ́ aládàáni àti tìjọba tó lè pèsè iṣẹ́ fún tọmọdé tàgbà. Àìlásọ lọ́rùn ìpakà ó tó àpérò ọmọ awo. Àìsí ilé ìfowópamọ́sí ní Èjìgbò kò kù ìkún Èjìgbò. Títí di òní olónìí bí Èjìgbò ṣe jẹ́ ìlú àárọ̀ tó nì ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ̀ wípé Èjìgbò mìíràn tún wà lẹ́yìn ti Èkó. Èyí kò yẹ kí ó rí bẹ́ẹ̀, kò sì ṣàdédé rí bẹ́ẹ̀. Ọ̀nà jẹ́ ọ̀kan lára ohun tí ó ń fi ìlú hàn. Àwọn ọ̀nà tí ó yẹ kí ó fi Èjìgbò hàn bí títóbi rẹ̀ ṣe tó kò tíì sí. Àwọn tí a jẹ́ ọmọ ìlú àti ará ìlú nìkan ni ó pọ̀ nínú àwọn tí ó ń wá sí Èjìgbò. Ọ̀nà tí ó dára kò kọjá láti Èjìgbò sí àwọn ìlú mìíràn. Èyí ni ó mú wa rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà wa olóríire sẹ́nétọ̀ Nurudeen Jackson Adémọ́lá Adélékè wípé kí wọ́n túbọ̀ wò wá ṣe lórí ọ̀nà wa láti Òṣogbo ọ̀nà Èjìgbò sí Ọ̀yọ́ ló yá jù ṣùgbọ́n kò ṣeé gbà. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ láti Ògbómọ̀ṣọ́ ọ̀nà Èjìgbò sí Ìbàdàn ló rọrùn tó láàbò jù láti gbà ṣùgbọ́n òun náà kò ṣeé gbà. Ọ̀nà Ìwó sí Èjìgbò tilẹ̀ ti di nǹkan mìíràn. Èkeje, ìlú kọ̀ọ̀kan ló ń jà fún ara rẹ̀. Ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ ìjọba kò lè kárí láyéláyé. Eégún di 5, ọ̀lẹ̀lẹ́kùn 2 ní ọ̀rọ̀ ìjọba. Ǹjẹ́ ta ni kò mọ̀ wípé eégún tí ó bá mọ alága ènìyàn ọjọ́ lẹ̀lẹ̀? Ṣé àríṣe làríkà? Àríkà sì ní bàbá àrègún. Ìlú kọ̀ọ̀kan yẹ kí ó ní ìgbìmọ̀ tàbí àkójọ tí ó ń jà fún tọ̀sán tòru. Àwọn wo ní tèjìgbò? Ọmọ Èjìgbò ẹlẹ́dàá ti dé Èjìgbò tán o. Ó fi igbó yí kábíásọ́, ó fi ọ̀dàn gbà á lọ́jà bí òṣùmàrè. Omi elésun lomi ìlú wa. Ẹni tí ó tẹ Èjìgbò tó ti tẹ eré o. Ìtẹ̀síwájú rẹ̀ ó di ọwọ́ wa. Ẹ ṣé o. Wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n gò òkè àgbà. Àtàdá ọgbà wa náà láàá. Oyè ayáde mo sì máa pé bàbá ọkọ mi. Ọmọ arúgbùsù bí ewúrẹ́. Ìwà ọba kó máa wọ̀ ọ̀lẹ̀. Èwe lókun àgbà lókun. Òṣòdì alọ́dẹ tí a mú tí ọ̀kà lẹ́yìn wọn. Ọ̀rọ̀ kẹ́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  fọwọ́ kàkẹ́. Àṣẹ́kẹ́ ni ó yẹ kò ní lẹ́yìn wọn lọ́la tó bọ̀rọ̀ ara kiri. Ewu ni mí, mo dálẹ̀ kó gbìdọ̀ gbé súkọ́. Bàbá mi kìkì ewúra lágbé ilé Èjìgbò. Fílíọ̀mù fọ̀nà mi. Ewu ìfọ̀mùtà lè kiri ọ̀nà ẹnikẹ́ni. Ìrábọ̀ ìfàwọ́ gbọ́gbọ́dì. Ọmọ adájọ́ nìyẹn, adájọ́ nọ̀rẹ́, adájọ́ nẹ̀sùn. Mo jẹ́ lọ́rọ̀, mo ṣe gbẹ̀dú, 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 gbẹ̀dú. Mo jẹ́ lárúurú, alárúurú. Alùkọ́sọ́, alùkọ́sọ́. Ewu ládùúgbà ti lóun kò òjò. Alùsákàrà alùdùdù. Ewu láti lóun kò òjò. Alábẹ̀ntẹ̀. Bàbá àwọn ìlú. Ewu láti lóun kò ní jọjọ́. Àsìpàtà kọ́gbìn péré bòsà. Àsìpàtà wọn àjọ tó. Ẹ wá wọ mẹsẹ̀ bí tí mo fìrì lójú àjọkò ní ìwúlé. Àbọ̀dé ládùbárè. Ewu mi lẹ́sẹ̀ bì. Omi olúwa àtàrẹ.
títí alẹ́ ẹ̀sẹ̀ mi dọ́tọ̀tọ̀ ọmọ atarẹ́ lọ bí ẹ̀ẹ́dẹ́gbèje ìlà pé ń bọ̀rọ̀ ará kiri ewu kéré ọmọ alájà tí mẹlẹ́ tí ọya abọ̀rìṣà wọn ò fọ́ òrìṣòkì yóò níkà lórí ó gbẹ́gi sọ́sọ́ ó mú bojú owó ó dìde àná ẹ̀bùn omi gbóná ó tẹ̀sẹ̀ égbò bagi yé èrò bàbá yín ló fà náà sóbìà ni wọ́n ti gbọ́jẹ̀rẹ̀ èsè ti àjà ọmọ olóríṣà àbọ̀ mú ọmọ àtìdíjẹ̀gbẹ́ ọmọ adájọ́ jiyàn adájọ́ nà rẹ́ adájọ́ jẹ̀sù ọmọ olómi mẹ́rin ìlà yá kí ara mẹ́lúmẹ́lú ara olúkúsá àṣàgẹ́dẹ́ ò ilé bàbá rẹ ni ara mẹ́lúmẹ́lú nìyí ara olúkúsá odò tí dórúfo òrùfọ tí mẹlẹ tí ayé gbogbo mẹmẹ lódò àwọn èjìgbò olúkúsá omi àjíbùmù fáwọn ará oko ni ewu filẹ mi fọnà mi akìfọwùjọ àlèkè ọmọ ẹnikẹ́ni ìrabọrìṣà wọn fọgbọdì gbogbo wọn ẹjẹ ṣe kábíyèsí fún bàbá mi. wọn náà lá gbogbo olùfẹ́ gbọ́ wọn ní ọdún ní tèsí sèṣore wọ́n ní tọdún ní kó lè bá ṣe sóore àṣẹdọwọ́ bàbá mi ẹja ṣe kábíyèsí lẹ́ẹ̀kan sí. nígbà tí òun lè ṣì wá yẹn o ẹ má gbé kúrò ẹ má yí kúrò ẹ filẹ̀ bẹ́ẹ̀ ibi tó ti ń ṣe ojúde ọba Èjìgbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ lọ́jọ́ tòní mo ti wà pẹ̀lú láàrin àwọn atóríṣe tí àwọn ìbò ń pè ní hairdresser ẹjọ́ ẹ kú ìjókòó akú ọdún akú ìyèdún ẹ̀mí aṣọ́pẹ̀ kí ni orúkọ yín kí lórúkọ ìgbẹ̀yìn. orúkọ mi ni Latifatu Ọmọtọ́sọ nínú ẹgbẹ́ Sohun Èjìgbò local government hairdresser. ojúde ọba Èjìgbò tá à ń ṣe yìí lọ́jọ́ tòní kí ni ẹni fẹ́ sọ pẹ̀. ní tí ẹgbẹ́ sọ nípa rẹ̀ ó pọ̀ gan-an tí a sì lè sọ tán fún ìfarawamọ́ra kí gbogbo wa ká wá ara wa rí kí ìsowọ́pọ̀ kó wà láàrin wa ní kí ìlú wa lè bá a dára kó lè tùbà kó lè tùṣẹ́ kí gbogbo àwọn ọmọ wa tó wà lókèrè ká fi dára wa mọ̀ ìní ojúde ọba Èjìgbò local government ìní à ń ṣe lénìí. ìmọ̀ràn lẹ́fẹ̀ẹ́ fún àwọn tó sì nígbà lẹ́yìn tó tún jẹ́ ọmọ ìlú. ìmọ̀ràn tí mo fẹ́ fún àwọn ọmọ tó jẹ́ Èjìgbò local government ní ìrìn àjò ni pé tí ó bá ti tó àsìkò tá a fẹ́ máa ṣe ojúde ọba Èjìgbò local government kí wọ́n máa wá sílé láti wá gbé ìlú bàbá wọn lárugẹ torí kò sí ilé ní àbọ̀sími oko kán má fi àǹfààní inú ìlú sí òkèrè kán mú àǹfààní òkèrè kán mú wá sílé kó lè bá a dára kó lè bá a wuyì láti dára. mo tún wò pé mo tún wo orin irú design wo lélẹ̀ kí ẹ kọ kí ni nǹkan tẹ́ gbé sórí yìí kí ló túmọ̀ sí. bàbá wa ọba kábíyèsí ìjẹta tó ṣẹ̀wá sílẹ̀ ni Akíjọlé lórúkọ wọn so àwa ń fi èrè yìí rántí wọn ní pé gbogbo ìgbà tí a bá ń ṣe Èjìgbò local government a máa fi èrè wọn yìí rántí wọn pé báyà àwọn náà sì wà láyé torí àwa tá a jẹ́ ọmọ wọn àwa náà ń bẹ láyé la fi rántí wọn la fi ṣe èrè wọn jáde. ọjà tí ìbá ṣì ń gbọ́ kábíyèsí ìjẹta òun lẹ fi ṣe lọ́wọ́ ṣe gẹ́gẹ́ bí irun ẹ wá gbé sẹ́rẹ́ bí èrè. bẹ́ẹ̀ ni. ẹ ṣe gan mo fẹ́ kí ẹ kí àwọn èèyàn fún ọdún. àwọn ọlọ́fẹ́ kí fọ́dún. gbogbo àwọn tó wá síbí lọ́dún yìí a pàdé lọ́dún tó lọ Abidjan ni Ìlòmí ni Kotonu ni Èkó ni ìlú Èbó ni torí àwọn ọmọ wa pọ̀ nílùú Èbó gan àwa dúpẹ́ pé a rí wọn lọ́dún tó lọ a tún rí wọn lọ́dún yìí mo fi gbogbo àsìkò tá a wà yìí mo fi kí gbogbo àwọn tá a jọ́ mi Èjìgbò local government ní pé a kú ọdún a kú ìyèdún o tàmọ́dún náà sojú wa o àwa tá a ṣètọ́dún yìí a tún ṣètọ́dún tí ń bọ̀ ọ̀làláwàlá kùwátá ilà abilà lílà sí wọ́n fọwọ́ kó wọ́n fẹsẹ̀ kó wọ́n fi gbára kó òrè wálé lásìrìn àjò ọ̀làkún fáyàkùn rẹ̀ ọlọ́run ọ̀làláwàlá kùwátá ilà abilà lílà sí. ẹni tí ọlá yẹ fún. mo kí gbogbo àwọn èèyàn wọ́n ṣe pọ̀ tó lónìí ọlọ́run Olódùmarè yóò jẹ́ kí ayọ̀ wọn tó kú rẹ̀. àmín. pàápàá jù mo dúpẹ́ lọ́wọ́ àwọn
tí wọ́n dá ìdìbò gbẹ̀kùn sílẹ̀ ìdìbò ọmọ ọ̀hún ojúde ọba Èjìgbò. ojúde ọba oró Èjìgbò. àwádìí asìtàkà àṣùgbà títí àjò ọlọ́run olódùmarè yóò jẹ́ kí a máa rí ohun tó dá bára wa ṣe. Àmín. ọlọ́run olódùmarè kò ní ká iná àwọn tí ń ṣe kinní ọ̀hún. Àmín. irú àwọn ilé lágbóyè àbí bẹ́ẹ̀ kọ́ mo dúpẹ́ lọ́wọ́dọ̀ rẹ̀ o ṣe púpọ̀. gbogbo wa la ṣe ẹ̀mí ẹ̀yà ẹ̀sà mi fúnra yín. gbogbo ìta bá sì ń rò gbogbo ẹ̀ náà ni wọ́n máa bá tọ́ lọ́wọ́. Àmín. ọlọ́run wà pẹ̀lú wa o. ẹ ṣe lọ́dún tí ń bọ̀ ẹ yẹ ojú báyìí lọ. ọlọ́run olódùmarè yóò fún yín ní agbára tí ó kún láti fi ṣe gbogbo ṣe ọyẹ ká ṣe. mo kí ẹ̀yin òṣìṣẹ́ ìjọba àtọlọ́pàá àti gbogbo àwọn tí wọ́n jẹ́ alámúroko alámúrodò ìwọ bá mú ìwé bá mú pẹ́ẹ́nì kí n lè kọ nǹkan sílẹ̀ ọlọ́run olódùmarè yóò ṣe gbogbo wa lórí ire kálẹ̀ ẹ ṣeun o dúpẹ́ o. ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún bàbá. lórí ìkànnì tí a wà yìí nígbà tí TV Channel 137 àṣà wa èdè wa òun ló jẹ wá lógún lórí ìkànnì wa táwa yìí so mo ti wà pẹ̀lú ìkànnì àwọn alákòóso Èjìgbò tó ń ṣe lọ́wọ́ Èjìgbò ẹjọ́ kí lórúkọ yín. Orúkọ mi ni Wahab Badamasi alias Ewé. ojúde ọba Èjìgbò tá à ń ṣe lọ́wọ́ yìí ẹjọ́ ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ ṣé kí ni ìyàtọ̀ tọdún tó lọ àti tọdún yìí kí ni ìyàtọ̀ ẹ̀. Ìyàtọ̀ wà ń bẹ ó pọ̀ àkọ́kọ́ tí a kọ́ ṣe ẹ̀mí pé kété nǹkan tí yóò bá ṣe rí ó máa ń yàtọ̀ ṣùgbọ́n kété bá ti lẹ́ẹ̀kejì yóò tún yàtọ̀ sí ti alákọ̀ọ́kọ́ tá a kọ́ ṣe èrò ọ̀pọ̀ tó báyìí nígbà pé n ta mú wá àwọn òtètè tẹ̀wọ́ gbà ṣùgbọ́n eléyìí nísìnyí wọ́n ti ń wò pé n ta mú wá yìí ní tí ó lè kó tẹrú tọmọ tí ó lè kó wa jọ ènìyàn mú wá sínú ìlú lọ́wọ́ ìyá pé wọ́n tẹ́wọ́ gba sí second election yìí wọ́n tẹ́wọ́ gbà ní ọwọ́ wa inú wa dẹ̀ dùn pé a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n wálé tí wọ́n wáyé lọ́dún yìí. ẹ ṣe gan fún àwọn ọmọ ìlú tí ọ̀sìn ìbálẹ̀ ni ẹ jọ fẹ́ kọ́ ẹ fún ọ nímọ̀ràn. àwọn ìlú tó ọ̀sìn ìbálẹ̀ ni ìmọ̀ràn ní ṣókí. ìmọ̀ràn tí mo lè fún gbogbo ọmọ tó wá jọ ọmọ bíbí inú ìlú Èjìgbò yìí tí ó bá sí lónìí tí ó sì mí lónìí wọ́n mísì àti pé wọ́n ní àgbàdo ọwọ́ báyìí nìyẹn mọ̀ fi sọ̀yà ọwọ́ kan báyìí kò gbẹ́rù dórí bí kò ṣe pé kí gbogbo wa kájọ wá kájọ ṣe kájọ fọwọ́ wọwẹ́ lọ́wọ́ fi mọ́ inú mi ó dùn kí gbogbo wa náà kájọ wá sílùú Èjìgbò kájọ wá sun eré nílùú Èjìgbò. fẹ́ kẹ́ ẹ dárúkọ èèyàn méjì sí mẹ́ta ẹ fẹ́ kí fọ́dún. àkọ́kọ́ tí mo kọ́ kí fún ọdún èmi ọmọ bíbí ìlú Èjìgbò ni mí but àti ìlú Togo ni mo ti wá bí báyìí mo kọ́ kí alága wa tó jẹ́ chairperson nílùú Togo tó jẹ́ alájà wa Limotalayi Ìdẹ̀ra Olúwa mo kí wọn mo dẹ̀ kí alága ìgbìmọ̀ working committee tí wọ́n ṣiṣẹ́ takuntakun lórí ètò bàbá wa Rájí Ọláìdé mo kí àwọn náà wọ́n kú iṣẹ́. ṣe gan orúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni Wahab Badamasi alias Ewé Togo. àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti àwọn olówó èrò àwọn tó ń kọ́ àwọn tó ń sọ àtàwọn tó wà lórí ọ̀rọ̀ ayélujára láì gbàgbé àwọn ọ̀dọ́ ìlú Èjìgbò àti àwọn olùgbé àtàwọn oníṣẹ́ ọwọ́ àwọn oníṣẹ́ ọba. Ó kí gbogbo wa pé a kú ayẹyẹ ọdún ojúde ọba ẹlẹ́ẹ̀kejì yóò wáyé. Àkọ́kọ́ ṣojú wa, èkejì náà ló ń ṣojú wa. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lónìí yìí, mo kọ ẹ̀yà rẹ̀ lédè Ìgbò.
lágbára sí bẹ́ẹ̀ náà sì ní nídìí Yorùbá máa fi ṣọwọ́ sí àwọn elétò wọ́n lè gbé jáde káwọn èèyàn lè kà á tónítóní fẹ́ gbà wá lásìkò pàtàkì ọ̀rọ̀ ni pé ojúde ọba kì í ṣe nígbà àgbàkúrà jọ láti máa lò láti máa wọra wa lójú nìkan àṣà wa la fẹ́ gbé lárugẹ kò ń ṣàṣà Yorùbá nìkan àṣà tiwa lẹ́jìgbò lórí gbogbo ilẹ̀ Nàìjíríà àti lẹ́yìn òkú wọ́n mọ̀ pé àwa ní àṣà tiwa tó yàtọ̀ díẹ̀ fún àṣà àwọn Yorùbá yòókù ó tilẹ̀ jẹ́ pé Yorùbá pọ́npélé ni wọ́n. Àwa ò gbélé a sì tún gbélé bí bá ṣe wà lẹ́yìn odi náà làwọn nílé bá ṣe ń gbọ́ tó ń lọ lẹ́yìn odi làwọn tó ṣẹlẹ̀ nílé. A fẹ́ràn ìlú wa dáa ibi tá ìṣú wò yí òkú òkú nílé Èjìgbò àmọ́ mo fẹ́ràn Èjìgbò débi pé mo lè fẹ̀mí ìmílẹ̀ ẹni tó bá ní irú kábíyèsí wa èyí ní kábíyèsí dára púpọ̀ kábíyèsí wa ya yìí púpọ̀ kábíyèsí wa sì lórúkọ púpọ̀ mo fẹ́ lè sọ pé gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá tó wà lónìí ẹni tí ò mọ kábíyèsí wa ní orúkọ báyìí tó bá gbọ́ orúkọ wọn wọ́n á sọ fún wọn pé tí kì í ṣe òkèèrè Èjìgbò ni nítorí kí kábíyèsí wa kàn bẹ́ẹ̀ ni kò jọ́ bí Èjìgbò kàn ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ Ilé-Ifẹ̀ pé a ní ọba bíi ti ọba wa wọ́n wà níkàlẹ̀ ní o tó pè ní orúkọ mi ṣe rí ètò àṣẹ̀ǹbáyé nítorí wo bí ìṣe ayé ṣe lọ sí kò kí ṣe pàtó nìkan o òun àti ọrọ̀ ajé lọ́jọ́ ń tẹ̀léra wọn ẹ̀rí pé bá a ṣe ń ṣe gbogbo tá à ń ṣe lónìí ara sọ àwọn aláṣọ tà ara oúnjẹ àwọn olóúnjẹ tà àwọn olùyàwòrán náà wà ní pẹ̀lú àwọn olùkọ́ni wà ní àwọn oníṣọba wà ní gbogbo wa lájọ wà níbẹ̀ nítorí ká ṣe é sì ni pé àwọn àdájú pé lẹ́yìn iṣẹ́ òwò iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ wa lẹ́dínkù wọ́n yẹ káwọn náà máa ṣe àwọn nǹkan tó fi mọ̀ pé Èjìgbò wà lọ́jọ́ tó jẹ́ Èjìgbò tá a pè ní Èjìgbò bá a bá wa iṣu tá a bá sè é tá a bá filẹ̀ ọ́ lẹ́rọ òyìnbó tó di gẹ́gẹ́ bí èlùbọ́ káwọn náà máa sọ lórúkọ wọ́n mọ̀ pé Èjìgbò láti ṣe lé ó ṣe wá ṣe lórí oúnjẹ nìkan ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló yẹ síbẹ̀ tí wọ́n kò kí ń ṣe gbogbo nǹkan nìkan bá lè fún wa o ṣùgbọ́n yẹ ká mọ̀ wípé ní Èjìgbò olókìkí ni wá a kì í ṣe àfọwọ́rọ́sẹ́yìn gbogbo ìgbà mò ń wá tó bá gbé wá fún nǹkan l'Èjìgbò àwọn òṣìṣẹ́ ìjọba pàtàkì jùlọ àwọn tó jẹ́ bí gómìnà wa ebi òun rí wọn jókòó ó dàbí ẹni wípé ní wọn ò kà wá fún tàbádé wàá rí bẹ́ẹ̀ ẹni kàkàrà wa fún gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe ń lù wá yìí owó wà lọ́wọ́ wa owó wà lọ́wọ́ bí Èjìgbò ọmọ Èjìgbò fẹ́ dáwó pọ̀ mọ́ ṣe àtúnṣe Èjìgbò ni tá a bá fún wa láàyè olúkálùkù á ṣe nǹkan tó lè dá sí fún ara tó sì mú olú Èjìgbò lọ síwájú bá fi wọn jọba pé a lè ṣe é bàbá bèrè àṣẹ lọ́wọ́ wọn pa fẹ́ sojú ọ̀nà tó wọn bá gbà ẹ̀yẹn já sojú ọ̀nà wa kí wọ́n wá bàjẹ́ oníkọ́lá tí ń bàjọba sọ̀rọ̀ ó yẹ ká máa káwa náà máa sọ àwọn olóṣèlú bá a ṣe jọba ká ló dúró àwọn olóṣèlú ọmọ Èjìgbò kan mélé ni wọn a sì fẹ́ràn olúwa kọ́nà wọn ṣe ti kábíyèsí wa ní rẹ̀ ìgbà tí mo délùú Èjìgbò àwọn èèyàn sọ pé Èjìgbò kò ní lọ síwájú èmi ò gbà bẹ́ẹ̀ o ìgbà tẹ́mi délùú Èjìgbò ní 1977 ilé epo méjì péré ló wà l'Èjìgbò àti mo parọ́ AP àtàjì lónìí gan
ní àwọn ọ̀nà míì léjìkò òpópónà míì ẹ̀ka ilé epo bíi mẹ́rin mẹ́ta ìjọba kọ́ ló kọ́ fún wa àwọn alákòóso àbí ilé ìwé tó wà léjìkò lẹ́yìn èyí tí mo rí tó wà níbẹ̀ yẹn àti Táyé Sọ́lá àti Wọlé Ṣóyínká gbogbo ilé ìwé tó wà léjìkò ó ṣe títà tìrẹ̀nì ní o àwọn alákọ̀ nǹkan wa àfilé ìjọba lọ́wọ́ rẹ̀ àmọ́jà àgbà ní o ọwọ́ wa báyìí láti fi ọ̀rọ̀ wa sókè tó fi yẹ wá o ìlú Èjìgbò olókìkí ni wá o mo dúpẹ́ lọ́wọ́ yín. Àṣìká fún ọ ní àtẹ̀wọ́lẹ̀ tó sì àdúgbò fún ọ̀rọ̀. tó ìlú Èjìgbò la wà o tó ti ń ṣe ojúde ọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun nílùú Èjìgbò ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ la wà lọ́jọ́ tòní mo tún wà pẹ̀lú nǹkan nú àwọn alákòóso tí wọ́n ṣe tó jẹ́ kí ètò yìí tó jẹ́ kó wáyé mo tún wà pẹ̀lú nǹkan nú alákòóso wọn ẹ̀kọ́ ọdún akúyèdún ẹjọ́ kí lórúkọ yín. orúkọ mi ni Ọláìdé Rájí tí mo jẹ́ alága ìgbìmọ̀ tó ń ṣe àkóso ayẹyẹ ọdún ojúde ọba tọdún 2025 èmi náà mo ṣe alága ọdún tó kọjá pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run mo tún jẹ́ alága fún ti ọdún yìí. ẹ ṣé gan sà kí ni ìdí tẹ́ fi gbé ètò náà kalẹ̀ sà ẹ pé lọ́dọọdún lẹ fẹ́ máa ṣe ojúde ọba Èjìgbòde. ìdí ẹ̀ ní láti fi yẹ kábíyèsí wa ọba Ọmọwọnọlá Oyèyọdé Ìsọ̀sìn ká fi yẹ wọn sí tí ẹ bá mọ̀ tẹ́lẹ̀ Yorùbá inú ọba tó kàwé tó kọ́kọ́ jẹ nílẹ̀ Yorùbá kábíyèsí Ògìyànlé Èjìgbò ni tó jẹ́ the first graduate ọba in the southwest kábíyèsí Ògìyànlé Èjìgbò ni so à ń ṣe ayẹyẹ láti fi yẹ bàbá kábíyèsí ká fi yẹ wọn sí then ká tún fi kóra wa jọ gẹ́gẹ́ bí ọmọ ìlú àrípa àtàjọ ọmọ Èjìgbò àwọn tó pọ̀ nínú wa wọ́n wà ní Ivory Coast àwọn kan náà wà ní Togo in fact wọ́n pọ̀ jọ àtàwọn nílé lọ so ètò yà gbé kalẹ̀ láti máa fi kóra wa jọ lọ́dọọdún so that a lè máa discuss development ìlú yìí gọ́tà bá ríra wa kájọ jókòó papọ̀ kájọ wà papọ̀ báyìí àlèmọ́ra ayé àti sọ̀rọ̀ so n tá à ń ṣe nìyẹn dẹ̀yìn tá bá tẹ̀ ṣe yẹn tán n ta fẹ́ mú jáde ńbẹ̀ ni pé kí ìdàgbàsókè ìlú Èjìgbò kó yá kánkán pẹ̀lú àwọn àjọṣepọ̀ yẹn nǹkan tá fẹ́ mú jáde ńbẹ̀ nìyẹn. èyí tó ṣe 2025 àti 2024 kí ni ìyàtọ̀ tó wà láàrin ẹ̀. ìyàtọ̀ yẹn pọ̀ ọdún tó kọjá yẹn àwọn èèyàn pọ̀ tó báyìí ló wọ́n pọ̀ bọ̀ wọ́n sì pọ̀ tó báyìí then àwọn tó wá lọ́dún yìí from different locations náà ti wá last year I mean year yìí Germany wọ́n wá UK wọ́n wá fa UK tiẹ̀ pọ̀ Canada US àwọn èèyàn wá láti bẹ̀ last year wọ́n pọ̀ tó báyẹn so year yìí àwọn èèyàn pọ̀ then àwọn ẹgbẹ́ tó wá lọ́dún yìí tó wá pọ̀ jẹ́pẹ́ tó lọ ọdún tó lọ ṣe pé last year tó jẹ́ àkọ́kọ́ yẹn wọ́n máa wò pé bóyá kí ni wọ́n fẹ́ achieve kí ni wọ́n fẹ́ ṣe ó lè má ya àwọn èèyàn but this time around ó ti yé wọn achievement last year yẹn ló jẹ́ kó kárí àwọn púpọ̀ lọ́dún yìí láti darapọ̀ so yàtọ̀ tó wà ń bẹ̀ ní last year àti yàtọ̀ wà ń bẹ̀ ní ọdún tó lọ àti ọdún yìí yàtọ̀ wà ń bẹ̀. ó wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni. ó dà ìmọ̀ràn lẹ́fẹ́ fún àwọn tí wọ́n jẹ́ ọmọ ìlú tó ti darapọ̀ mọ́ yín báyìí. àwọn tó ń ti darapọ̀ mọ́ wa a fẹ́ kí wọ́n darapọ̀ mọ́ wa a fẹ́ dẹ́gbàtà ti darapọ̀ kí la fẹ́ mú jáde pẹ̀lú darapọ̀ wa a fẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká develop ìlú Èjìgbò dẹ́ni tá a gbé lọ́wọ́ lójúde ọba ni pé àwọn tọ́lọ́run bá ti ṣẹ́gi ọ̀la torí ṣẹ́gi ọ̀la fún a fẹ́ kí wọ́n padà wálé kí wọ́n tún lé ṣe tẹ́ bá dé Ivory Coast tẹ́ bá rí nǹkan tó Èjìgbò ṣe níbẹ̀ ọ máa yà yín lẹ́nu ibò ní Togo so ká wá ṣàwọn kẹ́ náà ṣèjìgbò ká wọn dalé iṣẹ́ sílẹ̀ sọ́dọ̀ àwọn èèyàn lè wà nílé àwọn èèyàn lè gbélé àwọn tó dẹ̀ wà outside Èjìgbò náà wọ́n lè máa wá from time to time n ta fẹ́ mú jáde pẹ̀lú ayé ojúde ọba tí à ń ṣe lélẹ̀. ẹ ṣé gan sà ìlú Èjìgbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun yìí oúnjẹ ọlẹ nífẹ̀ẹ́ sí jù. à ń jẹ iyán l'Èjìgbò iyán òṣìkí là ń jẹ ẹ̀bẹ̀ ẹ̀gúsí là ń jẹ lẹ́jọ́ a tún jẹ àmàlà náà but iyán yẹn number one. ẹ̀ ń jẹ yín àti ọbẹ̀ ẹ̀gúsí. a tún jẹ Ivory Coast náà o. ọ̀dà nífẹ̀ẹ́ sí jù ní. à ń jẹ àti èké wọ́n ń pè àmì àpè ní àǹṣẹ̀kẹ́ bọ̀ àti èké ni wọ́n ń pè. àǹṣẹ̀kẹ́ bọ̀ ní Ivory Coast. ọ̀dà wọn lè kí fọ́dún sà. a fẹ́ kí bàbá kábíyèsí Ògìyànlé Èjìgbò bàbá Ọmọwọnọlá Oyèyọdé Ìsọ̀sìn bàbá wa síwájú ilé Èjìgbò olóyè Joshua àtìládé Adébọ̀wálé àwọn ẹgbẹ́ Eagles Club gbogbo wọn la kí Bíbíire Social Club GT Merit Club and àwọn èèyàn wa tó wà nù ẹgbẹ́ Eagles gan particularly a fẹ́ kí olóyè Táyọ̀ Adébọ̀wálé wọ́n ṣe gúrúgúrú méje yàyà mẹ́fà fún wa àwọn ní wọ́n jẹ́ káwọn Eagles Club kọ́ máa wá ìfàlásì ẹ̀ tá à ń sọ nípa ẹ̀ àwọn náà jẹ́ kí ìyàtọ̀ ti láṣẹ yẹn ká mọ̀ pé à ń ṣojúde ọba
ní Eagles Club láti pàṣẹ olóyè Táyọ̀ Adébọ̀wálé adúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ìlú Èjìgbò tó wà pẹ̀lú wa òun la dúpẹ́ lọ́wọ́ wọn àtàwọn tó travel wá láti abroad nítorí program yìí tó ní wọn fi wá sí Nàìjíríà gbogbo wọn la kí àtàwọn táwọn l'Èjìgbò náà tájọ ń ṣètò àwọn ọmọ ẹgbẹ́ wa àwọn ọmọ ìgbìmọ̀ wọn tí mo ṣá adarí fún mo kí wọn àti Èjìgbò Ojúdọ̀ba Èjìgbò Festival Foundation tẹ́ pé majority wọn Abidjan ni wọ́n wà lábẹ́ alága ààrẹ wọn olóyè Victoria ìyáàfin olóyè Victoria Ọláyíwọlá gbogbo wọn la kí àti gbogbo ọmọ ìgbìmọ̀ wọn akíwọn. lórúkọ lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni Ọláìdé Rájí tí mo jẹ́ alága ìgbìmọ̀ tó ń ṣètò Ojúdọ̀ba Èjìgbò tọdún 2025 yìí. ẹ ṣe kàn sá akọ ọdún akúyèdè ẹ máa ṣọpẹ́ sá tó ní. Madam Kwaku, thank you very much. Bàbá mi yẹ ṣe wọ́n ní àjíǹde ara yóò máa jẹ́ owó àti àsìkò àtàlàfíà kò ní tọ́ fún yín. Thank you very much. Mo kí gbogbo àwọn ọba olóyè, mo kí gbogbo àwọn tí wọ́n dá ètò náà sílẹ̀, mo kí ìyá wọn kí gbogbo àwọn organisateur ẹyẹ mú ẹni mo fi wá kí gbogbo àwọn tí wọ́n organise Ojúde-Ọba yìí. A kí gbogbo àwọn màmá wa olórí, a fi kí gbogbo àwọn màmá tí wọ́n wà ní ẹ̀pẹ̀, àwọn ìjòyè náà. Nínú kí bàbá sí adé ọ̀pẹ lórí bàtà ọ̀pẹ lọ́sẹ̀. Mo fi kí gbogbo wa tà wà ní. Àwọn ọmọọba gbogbo yín pátápátá ni mo kí. Láì jẹ́ nìkankan sí mo kí gbogbo ìdílé kọ̀ọ̀kan, gbogbo àwọn ẹgbẹ́ tí wọ́n wá láàárọ̀ ìwọ̀n kí gbogbo wọn. Inú mi dùn gan tí mo wà nínú mi. Mo kí aṣíwájú ọ̀pọ̀ ìfowópamọ́ náà. Mo kí wọn. Gbogbo àwọn tí wọ́n wá láti ọ̀nà jíjìn kí gbogbo yín láti Brazil, láti ECOWAS, àwọn tí wọ́n wá láti ìlú Èkó UK gbogbo yín mo kí láìlẹ́ ní bàbá sí gbogbo àwọn arábìnrin pátápátá ni mo kí sàṣà. Mo kí àwọn olóṣèlú náà tí wọ́n wà tí ọ̀rọ̀ mọ́ bá inú mi dùn láti wà ní lónìí torí mo ti wálé ti pẹ́ láti 2018 mo ti wálé. Wíwálé tí mo wálé torí Ojúde-Ọba láti gbogbo sí ìlú Èkó. Wọ́n ní kí n wá jẹ iṣẹ́ àpẹ̀sọ̀ tó kí wọn dáadáa wọn ní báyìí. Ó kí wọn dáadáa wọn ní báyìí. Inú mi tún dùn láti rí pé a kóra wa jọ. Sí a kóra wa jọ ó sì ṣe kókó fún méjì. Ìlọsíwájú èlò tá a bá fọwọ́sowọ́pọ̀ èdìbò lọ síwájú. Gbogbo tá a fẹ́ ṣe léjìbò tá a bá wà láàbọ̀ ọ̀la lérí sí àti lásìkò wa wá pọ̀ lásìkò wa wá pọ̀. Inú mi wá dùn lásìkò wa wá pọ̀ láàrin. Gbogbo ojú péjú ẹ ṣe ẹbí ojú bẹ́ẹ̀ lọ. Ọlọ́run ní sílé ìlàsìmọ̀. Ẹ má bínú o, akẹ́kọ̀ọ́ tó dé, ó ní ìdílé Ọlọ́run ṣe. Wọ́n fẹ́ sọ French díẹ̀ fún kí àwọn bàbá wa kú. Je salue le roi Ogunyade Èjìgbò, notre papa, Carapace qui dit sur la terre, qui nous envoie loin. Amen. Je salue tous les femmes du roi. Je salue tous les rois qui sont présents ici. Je salue tous les politiciens. Moi qui àwọn olórí kí gbogbo àwọn màmá tí wọ́n wà ní. Je salue tous les femmes du roi qui sont ici, toute la notabilité. Je salue toute la famille Oye précisément. Je prends cette famille pour saluer toutes les familles qui sont ici présentes. Et je salue tous les groupes qui étaient là. Je salue toutes les femmes aussi.
message tí mo ní. Wọ́n ní ọ̀rọ̀ yẹn ní táwọn ní fún wa. Ní ọ̀rọ̀ operation 2000 street light of Ejigbo. Street light iná fún ìlú Ejigbo. Iná fún ìlú Ejigbo, iná sólà fún gbogbo ìlú Ejigbo àti gbogbo ìlú tó bá wù. A ti dá fúgàmù yẹn lẹ̀ ó tó oṣù káàbọ̀ ní ìsìn. Wọ́n ní fúgàmù yẹn ti wà láàrin àti wà ó ti wà káàkiri bá fẹ́ lọ lórí ẹ̀. Ó ti tó oṣù káàbọ̀ nísìnyí. Ti bá wa dá sí. Káwọn èèyàn ti bá wa dá sí pẹ̀lú owó ribiribi. Ayé ilé ìjẹ wá níyà nílùú Ejigbo lọ́pọ̀lọpọ̀ léyìí tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. A kí ìdílé ilé olóògbé. Wọ́n lé akí ìdílé olóògbé tán ti fẹ́ ribiribi fún wa tí ń kówó ńlá kalẹ̀. Wọ́n fún wa ní 9 million naira. Wọ́n ní wọ́n fún wa ní 9 million naira fún ètò yìí. A kí ìdílé oyè náà. Wọ́n lé akí ìdílé oyè náà. Àtolórí ẹbí wọ́n fún wa 2 million naira. Wọ́n fún wa 2 million naira àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà. Àwọn àtìlé tí wọ́n ti dá sí bàbá Báyọ̀kú náà múra bọ̀. Àtàwọn kọ̀ọ̀kan náà nílùú Abidjan àtàwọn tó wà ní ìlú òkèèrè. Táwọn náà ti dá sí. Gbogbo àwọn ẹntíbíjà tí wọ́n ti náwó fún wa. Àwọn adúgbò gbogbo àwọn tọ́já sí pé ní gbogbo lọ sí ara wọn láti gbowó kalẹ̀ fún ètò yìí. Àwọn 5 million, àwọn 2 million. Àwọn 5 million, àwọn 2 million. Àwọn 1,000, àwọn 1,000 bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A kí gbogbo wọn. Wọ́n lè dúpẹ́. A kí gbogbo àwọn ọmọ Ejigbo. A kí gbogbo ọmọ Ejigbo tí wọ́n wà ní abroad àtàwọn tí wọ́n wà ní Abidjan. Àwọn ọ̀rẹ́ Ejigbo, àwọn náà dá sí. Àtàwọn àna wa náà, àwọn náà bá wa dá sí bẹ́ẹ̀. A kí gbogbo wọn. A dúpẹ́ lọ́wọ́ gbogbo Táwa wọn. fẹ́ lónìí ní Wọ́n ní sọ̀rọ̀. ká fẹ́. A fẹ́ kí gbogbo ọmọ Ejigbo. A fẹ́ kí gbogbo ọmọ Ejigbo. Jẹ́ nífẹ̀ẹ́ lójú. Wọ́n bá wa dá sí. Wọ́n bá wa dá sí. Ọ̀rọ̀ street light yìí. Lórí pé Ọlọ́run náà lọ sọ bẹ́ẹ̀ pé ẹni tí bá ṣe ní ẹni tí bá ṣe tọ́lọ̀. Ẹni tí bá ṣe tẹ̀sí ló ṣe tọ́lọ̀. Ẹni tó fẹ́ràn ìlú rẹ̀ ló ṣe tọ́lọ̀. Ẹni tó fẹ́ràn ìlú rẹ̀ náà wọ́n ní ń bẹ nínú ẹ̀sìn náà bákan náà. À ń bẹ gbogbo Wọ́n lá ọmọ bẹ gbogbo Ejigbo. wa arọ gbogbo ọmọ Ejigbo. Gbogbo àná ọmọ Ejigbo. Gbogbo àná ọmọ Ejigbo. Àwọn gbogbo yí Wọ́n lá pátápátá. arọ gbogbo wa pátá. Ẹ bá wa gbé kínní. Ká dá Ẹ sí. jẹ́ àṣẹ láṣeyọrí. Wọ́n ní ká ṣe láti yọrí. À ń bẹ̀ yín ni. Wọ́n ní àtẹ̀fẹ́ mi. Àjọ la ní kẹwàá dá. Wọ́n ní tẹ wá bá wa dá Àjọ jẹ yìí. jẹ́ kò láyé. Ẹ kò láyé. Ẹ bá sí mọ́ ẹ máa kó. Ìdàlùkì àmọ̀ tẹ́ tù kó. Ẹ bá sí mọ́ ọmọ yóò máa kó. Àwọn ọmọ yóò mọ̀ kó. Tẹ bá dá sọ̀rọ̀ Wọ́n ní nínú. kẹ dá sọ̀rọ̀ yìí. Sanwó nù. Wọ́n lè sanwó nù kẹ́ bá dá Àgbẹ̀ sí. yìí kékeré wá sí pàtí, àníkàwá Àgbẹ̀ dá yìí sọ̀rọ̀ nù. pàtí àníkẹ́ bá dá Lábẹ́ sọ̀rọ̀ àṣẹ yìí. bàbá wa, Lábẹ́ àṣẹ ọlọ́jẹ̀ wọn pẹ̀lú wa. Ejigbo. Bàtọ́ pẹ̀lẹ́sẹ̀, Àdéhùn pẹ̀ lórí o. ẹ dákun àrọ̀ yìí ni. Wọ́n lá àrọ̀ Ẹni wá. tó bá nífẹ̀ẹ́ Ejigbo. Ẹni tó bá nífẹ̀ẹ́ Ejigbo. Àwọn kan ní ṣe lánàá. Àwọn kan ní ẹsẹ̀ lánàá àgbàgbé wọn. Àṣẹlẹ̀ gbogbo nǹkan. Àṣẹlẹ̀ ní gbogbo nǹkan o. Àwọn kan ní ẹni káwa náà ṣe lónìí. Ká ṣe nǹkan tó dá kalẹ̀. Àwọn kan tún bẹ wọn ò tí ì lọ àgbàgbé wọn. Àwọn kan náà tún bẹ náà ká ṣe dáadáa tí wọ́n tí ì lọ tá àgbàgbé wọn. Orí náà kọ ọ̀rọ̀ náà ló Èjìgbò ọjẹ́ wá lógún púpọ̀ ó sì ṣe kókó. Ẹ jẹ́ ká jọ pé kí Ọlọ́run ọba mi kó fún wa lọ́wọ́. àkí alájà wa Sáfíàtù Àdìsá láti orílẹ̀-èdè Côte d'Ivoire. tí a bá gbọ́ àlàyé tí màmá ṣe fún wa lẹ́kùnrẹ́rẹ́. ojú tẹ fi wò mí ò lè fọ́ etí tẹ fi gbọ́ mi ò lè di àṣà wa èdè wa òun ló jẹ wá lógún lórí ìkànnì tí a wà yìí ibi tí a ti wà ní Èjìgbò ní ìlú Èjìgbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó ti ń ṣe ojúdọba nílùú Èjìgbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun mo ti wà pẹ̀lú nǹkan nu ọmọ ìlú tó jẹ́ ọmọ ìlú táná wá tó ń ṣe akitiyan ẹ jọ̀ọ́ a kú ọdún a kú ìyèdún ẹ jọ̀ọ́ kí lórúkọ yín mà. Alájà Sáfíàtù Àdìsá. ẹ jọ̀ọ́ ṣé ìlú Èjìgbò ilẹ̀ ń gbé ni àbí bò ni. Abidjan ni mò ń gbé. Ọmọ Abidjan ni mí. ọmọ ìlú wo ni. Ọmọ Èjìgbò. ọmọ Èjìgbò yìí gangan ẹ ṣe a kú ọdún a kú ìyèdún ẹ̀mí wá ṣọpẹ́ fún ti ọdún tá à ń ṣe yìí ojúdọba Èjìgbò ẹ jọ̀ọ́ báwo lè ṣe rí sí ọdún yìí àti ọdún tó kọjá lọ báwo lè kí ni ìyàtọ̀ tó wà ń bẹ̀. Ọdún tó kọjá ń sin lé àmọ́ tọdún ni mo lè sọ fún yín pé ó dáa tẹ̀mí ò sì tún dáa jù báyìí lọ pẹ̀lú ògo Ọlọ́run. àwọn tí wọ́n jẹ́ ọmọ Abidjan tí ó wá láti tọ́lẹ̀ ń wò wá lọ́wọ́lọ́wọ́ ta wà yìí àti aráalé àti aráòde tí ó sì ń bá ẹyọ ẹ bá fún ọ nímọ̀ràn. Ìmọ̀ràn tí mo lè fún àwọn tí wọ́n wá ni pé kí wọ́n máa wálé èmi gan ti wálé tipẹ́ mẹ́ ọlá Alhaji Mokosi tí wọ́n pè mí pé kí n wá jẹ chairperson níbi ló jẹ́ kí n wálé inú mi sì dùn kí wọ́n máa wálé tí wọ́n bá ń wálé àmọ́ rí nǹkan dáadáa sí ilé yóò máa jẹ́ kí ìlú gan tẹ̀síwájú. kí ni oúnjẹ tẹ nífẹ̀ẹ́ jù ní ibi tẹ wà lábíjọ àbí? oúnjẹ Abidjan ẹ dárúkọ oúnjẹ Abidjan fún wa.
àṣẹkẹ́ mo nífẹ̀ẹ́ sí àṣẹkẹ́ àtẹ̀já. oúnjẹ Abidjan nìyẹn ó dáa akú ọdún náà akú yèdùn ẹ ṣe gan ma àwọn lẹ́fẹ̀ẹ́ kí fọ́dún. mo fẹ́ kí kábíyèsí bàbá wa kábíyèsí mo fẹ́ kí wọn kádé ọpẹ́ lórí kí bàtọ̀ pẹ́ lẹ́sẹ̀ mo wá kí gbogbo ọmọ Èjìgbò pátápátá aṣọdún ayọ̀ èyí ò ní jásí mọ́ inú dùn la máa fi ṣe pẹ̀lú ògùn Ọlọ́run. kí ló kọ́ ilé ẹ̀kọ́ sí. Alájà Sáfíàtù Àdìsá. ó kí Ọlọ́run kó ṣe lórí wa ọ̀rẹ́ kí bàbá wa Aláyélúwà Ògìyàn tilẹ̀ Èjìgbò Ọlọ́run á jẹ́ kí bàbá ọkọ̀ fún wa ẹ̀sìn ọba yóò jẹ́ okò pẹ́ ìrùkàrà máa di ọkẹ́lẹ́ àìlérùkù ọlẹ́ àìlérùkù jáde aboyúnú lọ́wọ́ bí wẹ́rẹ́ gbogbo èrò sì máa wọlé pẹ̀lú dáadáa lẹ́yìn ìgbà náà mo wá kí gbogbo àwọn kábíyèsí tí wọ́n wà níjókòó mo kí àwọn olórí wa náà mo kí gbogbo àwọn ìjòyè gbogbo àtọ̀kọ̀ nínú ìta àwọn bíbá àti wa wọ́n ní ká gba donation fún ìjókòó ti ọjọ́ òní gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ kò sí ìjókòó tí ó rí báyìí tó ẹ̀dá báyìí tí kò ní bèrè fún ìnáwó bẹ́ẹ̀ náà dẹ̀ ni tí ìjókòó bá rí báyìí ó yẹ ká fi sọrí ìkankan wípé ìjókòó ojúde ọba 2025 níta rí bẹ́ẹ̀ níta fi ṣe rèé Ọlọ́run á dẹ̀ yọ̀ǹda fún wa. a mọ̀ pé àwa onídùúdù ọlọ́run ṣùgbọ́n kó tó di báyà ni mo fi àsìkò yìí pé bàbá wa tá a fi ṣe ọ̀kan nínú àlejò pàtàkì tí ọjọ́ òní Aláàjì wa Abdulgani Adébáyọ̀ Mokosi báyọ̀ wọn rẹ̀yàn wá tàbí àwọn gángan wá ẹ̀rọ kọjú ká jáde síta báyọ̀ wọn rẹ̀yàn wá lẹ́yìn ìgbà náà bàbá wa Aláàjì Ìsá Aláàsó akọgun tilẹ̀ Èjìgbò àwọn wà níjókòó bàbá wa akọgun tilẹ̀ Èjìgbò àwọn dà bàbá wa akọgun tilẹ̀ Èjìgbò ẹ̀rọ àpẹjẹ kájú tì lọ bá wọn bàbá wa akọgun tilẹ̀ Èjìgbò lẹ́yìn ìgbà náà bàbá wa ẹni àpẹẹrẹ nìyí bàbá wa Henry Àdìgún bàbá wa Henry Àdìgún bóyá fèrè yóò dé gbogbo ibi tẹ́ ẹ kó dé tẹ́ ẹ wọ́n gbé gbọ́ pé àti ń pe àwọn kò dé ibi tẹ́ ẹ kó dé tẹ́ ẹ wọ́n gbé gbọ́ pé à ń pe àwọn nínú àwọn elétò ẹ dákun ẹ jẹ́ ká lọ bá wọn wípé a ti pè wọ́n. Bàbá wa Mudashiru Akínlẹ́yẹ bàbá wa Mudashiru Akínlẹ́yẹ ẹ dákun ẹ jẹ́ ká múṣẹ́ lọ́dọ̀ wọn àwọn ilé ètò ìjókòó ti ọjọ́ òní ẹ jẹ́ ká múṣẹ́ lọ sọ́dọ̀ wọn pé wọ́n ti ń pè wọ́n ẹ jẹ́ ká múṣẹ́ lọ sí ọ̀dọ̀ wọn wípé à ti ń pè wọ́n ẹ dákun wọ́n ti lọ sí ọ̀dọ̀ wọn. Lẹ́yìn ìgbà náà bàbá wa ẹni àpọ́nlé ẹni yìí Babalọlá Kazeem Babalọlá Kazeem Sully of London àwọ̀dà ẹ dákun ẹ jẹ́ ká lọ ké sí wọn ẹ jẹ́ ká lọ ké sí wọn kíákíá àwa kọ́mítì ẹ dákun ẹ jẹ́ ká lọ ké sí wọn tani lọ́bẹ ẹ jẹ́ ká tètè lọ sí ọ̀dọ̀ wọn ká sọ fún ẹ pé a ti ń pè wọ́n
gbogbo ẹlẹ́gbẹ́ tí a pè lọ́kọ̀ọ̀kan ẹ jẹ́ káwọn náà débi gbogbo àwọn ẹlẹ́gbẹ́ tá a wá kí bàbá mi lẹ́ẹ̀kan tá a wá kí bàbá wa láyélúwà bàbá Ògìyá ẹ jẹ́ ká máa dé sí bíbá lórúkọ ẹgbẹ́ wa ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa bọ̀ sí bíbá ẹgbẹ́ Eagles Club tilẹ̀ Èjìgbò ẹgbẹ́ Eagles Club tilẹ̀ Èjìgbò ẹ jẹ́ ká jáde wá níta bá fẹ́ fi ran ìjókòó lọ́wọ́. Ojúde ọba ti Lagos ojúde ọba Èjìgbò ti Lagos àwọn dà wọ́n ti ń bọ̀ ẹ dákun ẹ jẹ́ kó máa bọ̀ gbogbo àwọn ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ tàwa ń bí báyìí àwa tí a fẹ́ sojú wa ẹ jẹ́ ká máa bọ̀ bàbá wa akọ̀wé ẹ lọ sọ fún wọn yípo pé wọ́n ti ń pè wọ́n torí pé wọn ò gbọ́n bí báyìí ẹnìkan lọ sọ fún wọn kó yípo bẹ́ẹ̀ wípé wọ́n ti ń pè ẹrẹ́ nìkan ìlú sọ́sọ́ wọn wọ́n lọ síbẹ̀ ẹ dákun. Ẹgbẹ́ ìdàgbàsókè Èjìgbò Abidjan ẹgbẹ́ ìdàgbàsókè Èjìgbò Abidjan kí wọ́n máa rẹ́rìn bọ̀ ẹgbẹ́ ìdàgbàsókè Èjìgbò Abidjan alága PR ẹlẹ́gbẹ́ ẹ̀jẹ̀ ká lọ bá wọn ẹ̀jẹ̀ ká lọ bá wọn ẹ̀rọ èèyàn méjì lọ wọ́n lọ máa sọ fún apá àti pé wọ́n ẹ̀dákan torí fèrè yí ọ̀dọ́dọ̀ wọn ẹ tètè kẹ́ ẹ máa sọ fún gbogbo àwọn ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ yẹn wípé wọ́n ti ń pè wọ́n ti múra lọ́wọ́ wọ́n sì ti di owó dání ẹ jẹ́ ká sọ fún ẹ pé wọ́n ti ń pè wọ́n. G10 Married Social Club Married Social Club à ń pè àwọn náà G10 Married Social Club káàdọ̀ máa bọ̀. Motor spare parts dealers àwọn kan ta ẹ̀yà ara ọkọ̀ àwọn kan ta ẹ̀yà ara ọkọ̀ ẹ jẹ́ ká náà máa bọ̀. Rosy Club International Rosy Club International 100 Rosy Club International 100,000 naira. Rosy Club International. Adúpẹ́ lọ́wọ́ yín, Olúwa máa bùkápò yín. Gbogbo àwọn kíláàsì ta tó wà ní báyìí. Gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ ẹ dákun ẹ jẹ́ ká máa bọ̀. Gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ tá wà ní báyìí ẹ jẹ́ ká máa bọ̀. Èjìgbò Youth Forum. Èjìgbò Youth Forum. Ẹ jẹ́ ká máa bọ̀. Èjìgbò Youth Forum. Ẹ jẹ́ ká máa bọ̀. Bricklayers Union. Ẹgbẹ́ mọ́lẹ́mọ́lẹ́. Àwọn mọ́lẹ́mọ́lẹ́. Ẹ jẹ́ kí ara aṣojú wa kí wọ́n máa bọ̀. Àwọn bricklayers. Ẹ jẹ́ ká ara aṣojú káwọn náà máa bọ̀. Ẹgbẹ́ carpenters ẹ jẹ́ káwọn náà ká máa rán aṣojú wa bọ̀. NCWS ẹgbẹ́ carpenters nílùú Èjìgbò 40,000 naira ẹgbẹ́ carpenters nílẹ̀ Èjìgbò 40,000 naira Olúwa máa rẹ̀ lọ. National Council of Women Society Èjìgbò branch 25,000 naira 25,000 naira. Ẹ dákun ẹ jẹ́ ká yòókù náà máa mú tiwa bọ̀. Gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ bricklayers ẹgbẹ́ iron benders. Lẹ́yìn ìgbà náà tá ń ṣe eléyìí lọ́wọ́. A pé ọ̀nàrẹ́bù wa tí wọ́n ń ṣojú wa nílé ìgbìmọ̀ aṣòfin nílé Òṣogbo ọ̀nàrẹ́jì Jìmí Àṣàgádé ọmọ olóore
Honorable Jimé Asagade ọmọ olóore àwọn dà ẹ ṣe ẹ dákun ẹ jẹ́ ká lọ bá wọn tàbí wọ́n wá ní agọ̀wé gọ́ọ̀mẹ̀ntì ẹ lọ bá wọn Honorable Ajime. Lẹ́yìn ìgbà náà bàbá wa Honorable George Alabi wọ́n jẹ́ Commissioner for Land and Physical Planners ẹ dákun wọ́n máa bọ̀ tàbí kún ẹrẹ́sẹ́ Honorable George Alabi wọ́n jẹ́ Commissioner for Land and Physical Planning ẹ dákun ẹ jẹ́ ká lọ bá wọn ẹ ṣe. Ẹgbẹ́ plumber wọ́n fún wa ní 10,000 naira. Ẹgbẹ́ plumber wọ́n fún wa ní 10,000 naira. Àwọn ẹgbẹ́ iron benders tàbí iron smiths tàbí welders ẹ dákun ẹ jẹ́ ká ní ọmọ bọ̀. Àwọn welders àwọn náà la iron benders àwọn náà la iron smiths ẹ jẹ́ ká máa bọ̀. Ẹgbẹ́ welder Hairdressers Association ẹgbẹ́ Atóríṣe Hairdressers Association Hairdressers Association ẹgbẹ́ Atóríṣe ẹ̀rẹ́kọ̀ ẹ̀jẹ̀ káwọn náà máa bọ̀ akọ̀wé wa ẹgbẹ́ ẹlẹ́ kọ́ sọ fún gbogbo ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ pé wọ́n ti ẹ̀yípo ẹ̀dẹ́kùn ẹlẹ́yípo wọ́n ò gbọ́n tà ń sọ. Ẹ́ńjìnì tá a gbà yìí iṣẹ́ rẹ̀ kú díẹ̀ káàtó. Honorable George àwọn dà ẹ lọ bá wọn go there please ẹ lọ bá wọn. Bàbá Honorable David Engineer Asalu Aslam ẹlẹ́kọ̀ọ́jà lọ bá ọ̀gá wa ẹ lọ bá wọn. Honorable Engineer David Asalu Aslam ẹ jẹ́ ká lọ bá wọn ẹnìkan lọ bá wọn nù bàbá Aslam ẹlẹ́kọ̀ọ́ títì bàbá Aslam ẹ jẹ́ ká lọ bá wọn ẹgbọ́n akọ̀wé wa. Secretary ẹ̀wọ̀n bí báyìí ẹ̀rákùn bàbá Aslam ẹ jẹ́ ká lọ bá wọn ẹ lọ bá ọ̀gá mi Aslam bàbá tó ṣe iná sólà tó lé ní. Ẹgbẹ́ náà ní bàjẹ́ o wọ́n appreciate yín mo comment yín Ọlọ́run máa tẹ̀ yín síwájú lọ́kọ̀ọ̀kan àti lápapọ̀ Olúwa ò ní padà lẹ́yìn yín. Ṣé àti ọ̀gá mi Aslam. Alhaji wa Ganio Iwa Ẹ̀ṣọ́ Alhaji Dira tó jẹ́ pé hòtẹ́ẹ̀lì fún ọmọ tí wọ́n ṣe ní gbogbo aláṣẹ àtẹ̀lẹ́gbẹ̀rẹ̀ hòtẹ́ẹ̀lì ọlọ́ọ̀ṣẹ́ Ọ̀ṣọ́fíà Ẹ̀ṣọ́. You're welcome sir. Ẹ ṣe aṣọ ìṣẹ́yà bẹ̀rẹ̀ ṣe ẹ̀ṣọ́ you're welcome sir. Ẹ ṣe àwọn ọmọ ìjìbò ní ẹ sáwọn ní diaspora yìí tọ́lá ń gbà fún Ọlọ́run ní kàn fún ẹ̀ṣọ́ bẹ̀rẹ̀ kí lọ fẹ́ fi dá sí ìdàgbàsókè ìjìbò. What is your contribution? And we recognize your presence. Wọ́n ní. Ojúlọ́ba Èjìgbò tó ń ṣe lọ́jọ́ tòní báwo lẹ ṣe rí sí. Ó dùn ó wù mí gan ni àti last year ni mo ti ń wá orí last year náà mo ṣì wà ń bí báyìí náà but kò ń ṣe bí la ti ṣe a lo ojúde ọba gangan ní títì níbẹ̀ yẹn ibẹ̀ la lò Saheed ló wá play níbẹ̀ àti rí wọ́n dẹ̀ ní ultimate ló máa wá play níbi eléyìí báyìí ó dùn gan ló dáa wọ́n gbé àṣà lárugẹ gan ni àti lọ kí ọba wa àti lọ káwọn lọ́ba àti lọ kí gbogbo wọn àti jáde síta ó dùn gan ni ó wù mí gan ni torí lé lábọ̀ sí mi oko nǹkan tó ṣe ó tún jẹ́ kí orí àwọn ọmọ onílùú kó mọ wú torí àpọ̀ tó báyìí ní láìsí ẹ̀. òun lẹ ti gbọ́ yẹn tó ń ṣọmọ ìlú tó jẹ́ pé ọmọ Ìbàdàn Ọ̀yọ́ state ibẹ̀ lọ ti wá àlọ́ tó wá ròyìn ojúde ọba Èjìgbò fún ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò wá ẹ̀yin tó bá jẹ́ ọmọ Èjìgbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ bá kí àwọn tó wà nílé. Mo kí
ọba ìlú Èjìgbò mo dẹ̀ kí àwọn lọ́balọ́ba tí wọ́n wà níkàlẹ̀ ń bí báyìí àti gbogbo àwọn tó ti ìlú èbò wá àtẹni tó tàbí gan Lomé Togo Accra Ghana tó ti gbogbo ìlú wá sá oníkálukú máa bálé láyọ̀ àtàlàfíà gbogbo àwọn tí wọ́n mọ̀ darí bí lónìí wọ́n ní síbí darí wọ́n ní kábàámọ̀ kí láwọn dá ètò yìí lẹ́sìn ìlú Èjìgbò yóò mọ̀ gbòòrò sí ni ìlú tèmi náà lọ́yọ̀ state nìbàdàn Ọlọ́run ò ní jẹ́ kó bàjẹ́ pẹ̀lú ògo Ọlọ́run nígbà tí àṣà wa èdè wa ẹ mọ̀ wò ẹ mọ̀ gbọ́ mọ̀ yí kúrò bẹ́ẹ̀ mọ̀ gbé kúrò bẹ́ẹ̀ èmi kó wọn jẹ mo ṣe tiwọn. ojú tẹ fi wò mí ò ní fọ́ o etí tẹ fi ń gbọ́ mi ò ní di nígbà tí òun la ṣì wá o níbi tó ti ṣe ojúde ọba Èjìgbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun ibẹ̀ ni a wà lọ́jọ́ tèmi tó ń ṣe ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ ojúde ọba Èjìgbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ ló ṣe lọ́jọ́ tèmi mo wá pẹ̀lú àlejò mi gan ẹjọ́ kí lórúkọ yìí. Alájà surprise. Alájà nílùú Èjìgbò látàbíjan. ọmọ ìlú yìí ni àbálejò ni. ọmọ ìlú yìí ni mí Èjìgbò. ó dáa kí ni orúkọ ẹgbẹ́ tẹ wà. Bíbíire. ẹgbẹ́ Bíbíire. Bíbíire bẹ́ẹ̀ ni. báwo lẹ ṣe rí ojúde ọba Èjìgbò yìí sí. ó fine kódà gbogbo ẹ lọ létòlétò gbogbo èèyàn wà ókè kódà àwọn organize dáadáa èmi gan mo jẹ dodo ẹ. àwọn ọmọ ìlú tó sí mi bàtọ́ dẹ̀ gbọ́ pé ojúde ọba ń lọ lọ́jọ́ tòní ìmọ̀ràn lẹ́fẹ́ fún wọn. ìmọ̀ràn tí wọ́n fẹ́ fún wọn ni pé kí wọ́n dákun ó ní àkóso kan kí wọ́n jẹ́ ká túyáyá ní ọdún mi kó tún pọ̀ jù báyìí lọ ká tún wálé torí pé ilé ni àbọ̀sími oko gbogbo tíyàn bá rí lájò tó bá mú wá lu ẹ̀ kò sí tọ́da tó nítorí wọ́n jẹ́ kí ìrẹ́pọ̀ ìfẹ́ kó wà kó ní arìnrìn ọlọ́ọ̀lẹ́nu ọba lánàá yóò jẹ́ ká ṣe ọ̀pọ̀ ọdún láyé kò ní sẹ́yìn láṣẹ mọ́. àwọn olẹ́fẹ́ kí fọ́dún. mo fẹ́ kí gbogbo everybody fọdún gbogbo everybody látòrí gbogbo àwọn bàbá wa bàbá kábíyèsí Olúṣọ̀sìn mo kí wọn gidi gan gbogbo àwọn ọba lọ́ba ti lọ kí gbogbo wọn gan lẹ́ẹ̀kan in fact gbogbo ẹ̀ ń lọ létòlétò gbogbo àwọn tó wá kú lẹ́yìn káwọn náà dé láyọ̀ tàlàfíà torí a gbọ́ pé Alhaji Wasiu tó ń bọ̀ láti wá play fún wa. K1 K1 ń bọ̀ àwọn arètí wọn. kí lórúkọ ilé ẹ̀kọ́. láyọ̀ tàlàfíà Síkírátù Alájà surprise. ẹ jọ kí lórúkọ yín kí lórúkọ ẹgbẹ́ yín sà. Solomon Akeboye ọmọ ẹgbẹ́ Eagles Club ààrẹ ẹgbẹ́ Eagles Club. fún ètò tá à ń ṣe yìí tó jẹ́ ojúde ọba Èjìgbò town nípínlẹ̀ Ọ̀ṣun ẹ jọ báwo lẹ ṣe lè sọ pa ojúde ọba yìí sà. well a bẹ̀rẹ̀ ètò yìí ní ọdún tó kọjá ó dẹ̀ lárinrin ṣùgbọ́n ṣe mọ̀ pé bọ́dún bá ṣe ń gorí ọdún tí èèyàn sì ń ṣe nǹkan bẹ́ẹ̀ ni oríṣiríṣi ìbúfẹ́ máa wà ń bẹ̀ so ẹ rí i pé lọ́dún yìí ó tún wá tayọ ti ọdún tó kọjá ó tún lárinrin ìtọ́dún tó kọjá lọ nítorí náà lójú tèmi ó dáa nǹkan tó dáa gbáà ni wípé gbogbo àwa ọmọ ìbílẹ̀ Èjìgbò tí a wà lókèrè tá a wà níbi gbogbo ká máa wá sílé lẹ́ẹ̀kan lọ́dún láti bára wa yọ̀ láti bára wa ṣe àti láti sọ̀rọ̀ nípa ìtẹ̀síwájú ìlú wa. dáàdi wa ẹ pẹ́ fún wa fún àwọn ọmọ ìlú tí ẹ pé ó ń wò wá lọ́wọ́ yìí tó ń dẹ̀ ráyà tí wáyé bàbí tí àwọn tó ń gbọ́ tó ń ka ọdún yìí kún fẹ́kẹ́ fún ọ nímọ̀ràn ní ṣókí. ìmọ̀ràn mi sí wọn ni wípé kí wọ́n ka ètò náà kí wọ́n kà sí n tó dára ṣé àwọn àti ò bá dára irú wa yìí ò ní wá síbẹ̀ ṣùgbọ́n a rí pé n tó dára ni òun ṣe pé bóyá nǹkan kan bá ń bẹ̀ ni ju wípé ká kóra wa lẹ́nu jọ ká dẹ̀ sọ̀rọ̀ nípa ìtẹ̀síwájú ìlú wa ká dẹ̀ bára wa yọ̀ ẹlòmíín bẹ́ẹ̀ sì tọ́ ẹ pé àti rira ti pẹ́ tó jẹ́ pé lẹ́ni yìí àríra so ó dùn mọ́ wa nú bẹ́ẹ̀ ká máa rí àwọn èèyàn wa kínú wa máa dùn síra wa so àwọn tó yẹ pé báyà wọn àti wọn fara mọ́ tàbí tí wọn àti bá wa ṣe ìmọ̀ràn mi ni wípé kí wọ́n dárò kí wọ́n sì wá máa bá wa ṣe ètò yìí tó jẹ́ pé gbogbo wa lọ́dọọdún a ó máa wá a ó máa ríra wa a ó máa bára wa yọ̀. a dẹ̀ máa sọ nípa ètò ìtẹ̀síwájú ìlú wa. dáàdi wa
mo fẹ́ kẹ́ ẹ dárúkọ èèyàn bíi méjì mẹ́ta kan kẹ́ kí wọ́n fọ́dún. well kábíyèsí ni ẹni àkọ́kọ́ tí màá kí kábíyèsí ọba Ọmọwọnúọlá Oyèyọdé Oyèsọ́sìn kejì ẹni tí jẹ́ àmì tó jẹ́ aládarí ìlú wa ní Èjìgbò a fẹ́ bá wọn yọ̀ fún àjọ̀dún tòní a dẹ̀ ń gbàdúrà yìí pé kí Olúwa Ọlọ́run kó lọ́rọ̀ ẹ̀mí wọn ó yẹ kí wọ́n lè ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé àti láàyè wọn. Bákan náà ni ẹni tó jókòó tì mí àwọn ni aṣíwájú ìlú Èjìgbò àwọn ni wà lẹ́gbẹ̀ẹ́ mi mo ń kí àwọn náà aṣíwájú ìlú Èjìgbò àwọn ni olóyè Àtìládé Adébọ̀wálé mo kí àwọn náà torí pé ọmọ ẹgbẹ́ Eagles Club làwọn náà but àwọn náà ń sojú wa l'Èjìgbò ń bì wọ́n tún wá jẹ́ aládarí gbogbo aṣíwájú àgbẹ̀ wọn aládarí ìlú àbíkínlá àgbẹ̀ wọn aṣíwájú sá somebody in the forefront so wọ́n wà ní àárín wa ń bí lónìí náà mo kí wọn. Ẹni kẹta tí màá kí kì í ṣe ènìyàn kan pàtó gbogbo ọmọ ẹgbẹ́ mi ni mo kó wọn papọ̀ gbogbo ọmọ ẹgbẹ́ mi Èjìgbò Eagles Club so n láti kí wọn wípé wọn kú èní o pé Olúwa yóò jẹ́ kí a ṣe ọ̀pọ̀ ọdún láyé láyé wa àti láyé. ṣé kò sáà di wa kí ló kọ́ ilé ẹ̀kọ́ sí. orúkọ mi ni Solomon Akínbóyè.
ẹ jọ kí lorúkọ yín. Ẹ̀fúnwálé láti Brazil. láti o. bẹ́ẹ̀ni láti Brazil. ó yá kí àwọn èèyàn. Abachaga Ogiyan. ó yá greet people greet your people kí àwọn èèyàn greet your people. Yeah, welcome, thank you, congratulations on this beautiful festival. I'll be back, it's just the beginning. Your name again. Ẹ̀fúnwálé. kí ni orúkọ yín. Ajá Ṣeahu ní bíbí eré òsè fowó ra. ọjọ́ ọdún tá à ń ṣe tó jẹ́ ojúde ọba Èjìgbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ jọ ojú ò lè fi wò. Kò sí ń tọ́da tó kí ká ti ẹ̀yìn odi wá sílé láti wá gbé ìlú bàbá wa lárugẹ tí èyí bá aṣọ máa lè ó yẹ kó lè jẹ́ ìdùnnú àti ìwúrí fún. ọmọ bíbí inú Èjìgbò ní ìlú òlẹ̀ tí wàá wá báyìí. látàbíjan la ti wà. látàbíjan. à ń gbé Abíjan ni a bí wa sí but a sọ lẹ́nu a gbàgbé ilé. torí ọdún yìí ló yẹ kẹ́ wá sílé. bẹ́ẹ̀ni. ìmọ̀ràn tí ẹ fẹ́ fún àwọn èèyàn tí wọ́n ń wọ ọdún yìí tó ti kà kún ìmọ̀ràn lẹ́fẹ́ fún wọn. ìmọ̀ràn tá a fẹ́ fún wọn ni pé kán kà kún nígbà tí a ní fi ọwọ́ sí júwe ilé bàbá wa. bá a bá sì bó sì wù ká pẹ́ tó lẹ́yìn odi ilé làbọ̀ sinmi oko ilé náà ni àbọ̀ sinmi oko tílù bàbá wa bá sì da oríire wa ni oríire ọ̀la wa ni kí ni nǹkan tá a fẹ́ ṣe lẹ̀ tí ò ní parun tí ọmọ bá wa lọ́jọ́ iwájú tá a bá sí láyé mọ́ àti bá a bá tó ń bẹ láyé kí ni nǹkan dáadáa wo la fẹ́ gbìn kalẹ̀ tí ọmọ jẹ́ nǹkan tá a mọ̀ dé bá tí ọmọ jẹ́ nǹkan rere àwòkọ́ṣe rere fáwọn ọmọ tá a bá bí tàbí àwọn ọ̀dọ́ táwọn náà padà dàgbà lẹ́yìn ọ̀la kí ni nǹkan táwa náà fẹ́ ṣe kalẹ̀ kí la fẹ́ fòní ṣe tí ọmọ jẹ́ nǹkan ìtàn rere fáwa náà àtàwọn ọ̀dọ́ tí ń bọ̀ lẹ́yìn tiwa náà tí ọmọ jẹ́ nǹkan àdúà fún wa látẹnu àwọn tó bí àwa náà dá ń bẹ láyé tí wọn ò tí. àwọn lẹ́fẹ̀ẹ́ kí fọ́dún mọ́. a fẹ́ kí gbogbo ọmọ bíbí Èjìgbò ni a fẹ́ kí bàbá wo orí adé bàbá wo ọba Òjìyàn tìlú Èjìgbò ọmọ wọnú ọlá a fẹ́ kí bàbá kí ẹ̀mí ọlá ogun kádé ọpẹ́ lórí kásì ọpẹ́ lẹ́nu akí àwọn olórí wa náà láàfin akí gbogbo àwọn lọ́balọ́ba akí gbogbo àwọn ìjòyè akí gbogbo àwọn tí wọ́n tọ̀nà jíjìn wá akí gbogbo àwọn ọmọ Èjìgbò akí gbogbo àwa tata Abíjan wa torí pé mo mọ̀ pé àwa tata Abíjan wa la pọ̀ akí wa kọ́lọ́n jẹ́ ká lè mọ̀ ṣe báyìí lọ́dọọdún kọ́lọ́n mọ̀ ṣe léyìí lópin. akú ọdún akúyèdùn ẹ̀ máa ṣọpẹ́. orúkọ tèmi ni Alhaji Isiaka Mahmood Ojúlárí lórúkọ ike Sakula. ẹ ṣe kọ́sà kí lórúkọ ẹgbẹ́ yín. kò sẹ́gbẹ́ a lè sọ pé orúkọ ẹgbẹ́ torí ọmọ bíbí ìlú Èjìgbò ni wá ìlú òyìnbó dẹ̀ làwa ń gbé torí ìlú wa yìí kó lè lọ sókè kí wọ́n lè mọ̀ ní gbogbo àgbáyé kí ìlú wa náà jẹ́ lò lókìkí ló mú wa láti jẹ́ pé àwa náà darapọ̀ káwa láti ìlú òyìnbó wa darapọ̀ mọ́ wọn bí. ẹ ṣe gan sa ojúde ọba tọdún yìí àti ti ọdún tó kọjá lọ ìyàtọ̀ ló wà ńbẹ̀. a dúpẹ́ fọlọ́run a dúpẹ́ gan-an torí wípé ọdún tó lọ bó ṣe jẹ́ pé àkọ́kọ́ ni nígbà tá a ṣe àkọ́kọ́ ó dùn inú wa dùn àmọ́ tọdún ìta tún wá rí àtúndúpọ̀ ó tún lékè sí bẹ́ẹ̀ là wá ń fẹ́ pé bẹ́ẹ̀ náà ni kó máa lọ bẹ́ẹ̀ kó máa wálẹ̀ kí ìlú Èjìgbò kó máa lọ sókè kó ló sì gbà fún wa bẹ́ẹ̀. àmín sà fún àwọn ọmọ ìlú tó ti ka ọdún yìí kún ìmọ̀ràn lẹ́ni fún wọn. in fact ẹ̀yin tí àwọn tí ò tí ì mọ̀ wálé tí ò tí ì mọ̀ witness kínní yìí à ń rọ̀ wọn ni à ń bẹ̀ wọn ni ìlú èèyàn mọ̀ jẹ́ wọ́n ní àgbọ̀dọ̀ fi ọwọ́ òjìjú ilé bàbá wa ìlú Èjìgbò jẹ́lù tó dáa tó lókìkí àwọn tí ọmọ wálé kọ́lọ́ Lédùmarè bá wa fi ìlú ìsí wọn lọ́kàn kájọ máa parapọ̀ láti bọ́ ṣe kínní yìí. ṣe gan àwọn lẹ́fẹ̀ẹ́ kí fọ́dún ẹ̀kan dárúkọ yàn bíi méjì mẹ́ta. a kí bàbá wa Ẹlẹ́jìgbò
torí pé bàbá dáadáa ni wọ́n àsìkò wọn yìí Ọlọ́ọ̀lẹ́dùmarè kí bàbá kí wọ́n má fojú sunkún ẹnì kọ̀ọ̀kan wa kí ni bàbá ọmọ dùn inú wọn ti ń dùn tẹ́lẹ̀ àwa tó ń fẹ́ àlékún dúndùn kí bàbá inú wọn dùn kí inú wọn kí n tí wọ́n ń fẹ́ àdúrà tí wọ́n ń ṣe fún wa kọ́lọ́ jẹ́ kó gbà. bákan náà àwa kí gbogbo àwọn tó wá láti ìlú òyìnbó ni o àwọn tó wá láti tó wà nílé ni o àkí gbogbo wọn tá a lè dárúkọ tán. ẹ ṣe gan akọ ọdún akúyèdè máa ṣọpẹ́ kí ni orúkọ yẹn àwọn ẹlẹ́bẹ̀ẹ́ kí fọ́ọ̀nù sà. orúkọ tèmi ni Alhaji Barrister Ismail Araji tí gbogbo èèyàn mọ̀ sí Lasta. Àkọ́kọ́ kíra wa gbogbo àwa ọmọ ìlú Èjìgbò kú oríire ti ojúde ọba Èjìgbò Ọ̀ṣun State. Àwa kí bàbá wa kábíyèsí ọba Ọmọwọnúọlá Oyèyọdé Oyèsọsìn Àtàndá Ẹ̀dú kádépẹ́ lórí o kí ìrùpẹ̀rẹ̀ kó dorí òkínni. Àwa kí gbogbo àwọn ọmọ Èjìgbò káàkiri orílẹ̀-èdè tá a wà lágbàáyé. A kí àwọn ọmọ Èjìgbò diaspora tí wọ́n ti torí ojúde ọba second edition yìí tí wọ́n wá sí ilé. A kí wọn pé wọ́n kú ọ̀rọ̀ ìlú lónìí bàjẹ́. Ìdí tí wọ́n fi gbèrò pé ká dá ojúde ọba ìsílẹ̀ ni pé tí ẹ bá wo ìlú Èjìgbò ní ilẹ̀ Yorùbá, ìlú Ògìyàn tí kì í mẹ́mu tí kì í mọ́gùrọ̀ ó jẹ́ ìlú pàtàkì nílẹ̀ Yorùbá. Tẹ́ ẹ bá sì wo gbogbo àwọn ìlú lọ́kan ọ̀jọ̀kan tí wọ́n ń ṣe ojúde ọba, ó bẹ̀rẹ̀ látòrí Ìjẹ̀bú Òde, Ẹ̀pẹ́, àwọn ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ ìlú wa náà ní wọ́n ṣe gbìmọ̀pọ̀ wípé kí àwa náà ká ṣe ètò lórí ojúde ọba Èjìgbò. Àwa kí àwọn elétò náà tí wọ́n ronú tí wọ́n dá nǹkan náà sílẹ̀ wípé lọ́dọọdún a sì rí wípé bí wọ́n ṣe bẹ̀rẹ̀ rẹ̀ lọ́dún tó lọ ó dùn ó láàrin ní tọdún yìí gbọ́ngbọ́n tún wá kan sí ju bí a ṣe rò lọ pẹ̀lú ògo Ọlọ́run ètí ọ̀jẹ́ third edition ó tún máa dùn jù báyìí lọ. Ẹ ṣé. ẹ ṣe kọsà ẹ jọ kẹ́hìn náà tó máa lọ kí lórúkọ yín àwọn ẹlẹ́bẹ̀ẹ́ kí fọ́ọ̀dún. Orúkọ mi ni Alhaji Misbaudeen Akamu. Mo jẹ́ ọmọ bíbí ìlú Èjìgbò. So a kí bàbá wa Ògìyàn ọba Ọmọwọnúọlá Oyèyọdé Oyèsọsìn. A kí wọn wípé wọ́n kú oríire, wọ́n kú ọdún tí ojúde ọba yìí second edition. A sì kí gbogbo àwọn ọmọ Èjìgbò lápapọ̀ bákan náà pé a kú oríire, a kú ọdún náà gbé wa o. orúkọ yín àwọn ẹlẹ́bẹ̀ẹ́ kí fọ́ọ̀dún sà. èmi ni orúkọ tèmi ni Alhaji Abdulfatai Ọ̀túnba Amúlùdù Côte d'Ivoire. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa kábíyèsí ọba Ọmọwọnúọlá Oyèyọdé Oyèsọsìn àti bàbá ìmáàmù náà àti àwọn olóyè ìlú àti gbogbo àwọn jàsíkúrò tí wọ́n bẹ London àti àwọn jàsíkúrò tí wọ́n bẹ lábìjẹ́ náà pátá àti gbogbo kékeré lágbàáyé fún ọdún tá a ṣe yìí ọ̀lànìrìn dáadáa tí ọdún tí ń bọ̀ ọlọ́mọsáàjì kó tún láàrin jù báyẹn lọ ní agbára Ọlọ́run. Gbogbo àdúrà tí gbogbo àwọn táwa wá síbí lónìí ọlọ́mọdé wọ́n kábàámọ̀ burú. Àwọn kan bẹ lónìí wèé jiyàn wèé jẹ̀kọ wèé jàṣẹ̀kẹ́ wèé jẹ́ blakari ó di ẹ̀nà mọ́ jẹ àní bọ́sẹ̀nu wọn o. Ẹ̀jẹ̀ lómi àwọn àgbà wo nífẹ̀ẹ́ jẹ wa wẹ o. Olútúkùn ó kọ ayé òní dẹ́ni kọ̀ọ̀kan máa lẹ ọ. Ọlá yàmọ́láwà yàmọ́láwà ìlàwà yàmọ́lá ìlàwù yàwà yàmọ́láwà yàmọ́láwà ìlàwù aláwùlá ìlàwù wàlákùtọ́jú látàsùn yìí wàlá náà wàláwùlá wàlákùwàtà ìlàbílà àrílàzìm ọlọ́nkọ́rọ̀ àmọ́ ẹ̀ kọ́sẹ̀ bẹ́ẹ̀ kórí bẹ́ẹ̀ kọ́sẹ̀ bẹ́ẹ̀ kórí bẹ́ẹ̀ ọlọ́láwùlá wàlákùwàtà ìlàbílà àrílàzìm. Gbogbo àdúrà tá a mú lọ sẹ ọlọ́mọdé àmọ́lé àṣẹ ọkọ̀ ìdókò àìríṣe àdé ìdókò àìríṣe ọlọ́mọdé àjẹkárí tó wọ́n ṣe wọ́n ṣe àjẹkárí wọ́n ṣe mọ́tà àjẹkárí tó wọ́n ṣe ọlọ́láwùlá wàlákùwàtà ìlàbílà àrílàzìm ẹ̀ ṣe nǹkan. aṣọ à ń bẹ̀rẹ̀ ibẹ̀ gangan la wà ẹ má gbé kúrò nígbà tí gangan lẹ̀ ń wò yẹn nílùú Èjìgbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun ibi tó ti ń ṣe ojúde ọba ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ la wà yìí. Mo tún wà pẹ̀lú ìkọ́nú àwọn ìgbìmọ̀ kọ́mítì alákòóso ètò tó ń ṣe so mo wà pẹ̀lú wọn ẹ jẹ́ kí n gbọ́rọ̀ lẹ́nu wọn. Ẹ jọ kí lorúkọ yín. Orúkọ mi ni Alfa Sheikh Abdul Jalil Adisafẹ Ibitowa. Ẹ jọ nǹkan tá à ń ṣe lọ́jọ́ tòní tó jẹ́ ojúde ọba Èjìgbò Day
ẹ jọ báà lè ṣe rí tọdún yìí sí ti ọdún tó ń lọ. tọdún yìí ó yàtọ̀ dáadáa ó dùn púpọ̀ àwọn ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ wọ́n jáde wọ́n túyàyà ọdún tọ́lá náà dùn àwọn tọdún yìí tó ọkàn sí dáadáa ó yàtọ̀ a kí gbogbo àwọn elétò a kí àwọn tó náwó a kí àwọn tó nára a tún kí àwọn tó náà ká ìfún wa pé ẹ ṣe báyìí tọ́lọ́ sì bá wa fàṣẹ sí kọ́lọ́ mọ́jọ́ bàjẹ́ láíláí. tó àwọn ọmọ ìlú tó ń wò wá lọ́wọ́ yìí àwọn ọmọ ìlú Èjìgbò lè máa wò wá ọ lè máa wò pé ọdún yìí ò jámọ́ kankan mo fẹ́ kẹ́ fún ọ nímọ̀ràn kẹ́ fún ọ ní ọ̀rọ̀ sí ti ń díẹ̀. ọ̀rọ̀ sí tá a fẹ́ sọ ni pé tí Ọlọ́run sọ ní tànàbí sọ tí gbogbo àwọn èèyàn sọ ni pé hubbul watani minal imani kéèyàn fẹ́ràn ìlú ẹ̀ nínú gbàgbọ́ ni ẹ̀rí báyìí kálukú parí ilé yàtọ̀ kálukú dúró àwọn lómi lọ sẹ́kọ̀ọ́ màjẹ́gbọ́ ojúde ọba Èjìgbò kálukú tó padà wá kọ́ra nígbà iléyá ilé òkun tó báyìí àbá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ti ń pa wá pọ̀ ti ń pọ̀ báyìí àdúpẹ́ fọlọ́run ibi tí kálukú ti wá kọ́lọ̀ yẹn padà sílé dáadáa àti láyọ̀ àtàlàfíà àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. àwọn lẹ́fẹ̀ẹ́ kí fọ́dún. a kí gbogbo èèyàn pátápátá a kí kábíyèsí a kí ìmáàmù a kí gbogbo àwọn ọkùnrin tó wá àti àwọn obìnrin tó wá kọ́lọ̀ yẹn kálukú padà sílé wọn láyọ̀ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ojúde ọba ká ṣe nínú àlàáfíà nínú ayọ̀ la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. bàbá àwọn òkìyó tìlú Èjìgbò. ọ̀rẹ́ ọlọ́run ọba ọmọ wọn ló wọlé. àtúndà kábíyèsí. ọ̀làlérò yẹyẹ dé. oyè yọdé oyè sọ́sí. òkìyó tìlú Èjìgbò. bàbá àwọn ọgbọ́n tó. nínú wa láàrin àwọn ọgbọ́n tó. káàrí yìí pẹ́ nínú àlàáfíà.
Láyé Olódùmarè kó tún bá wa fàlàfíà ọ̀pọ̀. Kábíyèsí ní Ògìyán. Àtìgbà táwa ti ń bẹ léwe, Ògìyán ń jayé ọlá. Wàsíù Àyìndé, olórí ọmọ bá lákìlẹ̀ Ìjẹ̀bú, òun ló kọ́ bá Ògìyán. Káde ó pẹ́ lórí, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, àṣẹ tó pẹ́ lẹ́nu ìlú Èjìgbò, àtàwọn ọmọ Èjìgbò nílé, àtàwọn tó ń bẹ lẹ́yìn yóò bí o, gbogbo wọn parapọ̀ wọn wáyé, wọ́n wá ṣojú ìdí ọba. Ọba tó bá ń ṣe dáadáa tí ìlú ń fẹ́ràn, òun là á péjọ kí ká ṣojú ìdí ọba. Bàbá wa, ẹ ti ń bọ̀ ó ṣe láti jẹ́ tààtà lọ, ẹ ṣe tẹ̀lé, ẹ̀yin náà rẹ̀ wá ṣe, àwọn làwọn máa wá, ẹ̀yin là máa bá, kábíyèsí ní Ògìyán. Gbogbo àlọ́ bá fi, ẹ sọ fún wọn kó ṣe mẹ́dọ̀. Àwọn bá fi ṣe pẹ̀lẹ́ rárá. Èèyàn tó bá fojú lọ bá ọ, ìyá ni ó jolúwa ẹ̀, àti àjẹwò ẹ̀yà. Ibẹ̀ tí mo pẹ́ dé, òjò ń rọ̀ káàkiri o, ṣùgbọ́n àdúgbò Olódùmarè àdúgbò fọlọ́hún. Àlàáfíà ló mú wá. Àwọn èèyàn tó bá bọ̀ lábẹ́kọ́, àti Ìjẹ̀bú, àti Ìbàdàn. Wọ́n ròyìn ìkan tó débí. Gbígbá lọ́pọ̀tínítì láti rẹ helicopter. Irú ọjọ́ ìdí ló wúlò. Àyìndé wá sí ìwà ló ń kó fún mi. Mo gbà ládùúgbà. Ọlọ́run lábọ́ ní pèsè. Kojú ọlọ́run ọba lè ṣe lọ. Kojú tó lè ṣe lọ. Aláìlúwà, ọkọ̀ lórí root Àbíkẹ́ tó ti sinmi. Ọkọ̀ lórí root Àsùnkẹ́ tó ti sinmi. Ọkọ̀ lórí Agnes Àwẹ̀ní. Ọkọ̀ lórí Musiratu ní Àlàkẹ́. Kábíyèsí ní Ògìyán. Aleluya. Ọba mọ́wọ́ mú ọlá. Bàbá Princess Olúwa fún mi láyọ̀. Bàbá Princess Oyèléké. Bàbá Princess Oyèníkẹ́. Akíọ́dé. Bàbá Prince Ọlọ́dúnbọ̀sùn. Múra kíyọ. Bàbá Prince Ẹniọlá. Àkànní Ẹdẹ. Ẹniọlá Àkànní. Ìyẹn ti gbé níjẹ̀bú Òde fúngbà tó pẹ́ rí. Àyìndé omi wá sí Ẹniọlá. A sì máa ń bọ̀ wọlá fọmọ ọlá ní òkìlẹ̀ òyìnbó nílùú Ìjẹ̀bú Òde tiwa. Ó jẹ́ wọ Àyìndé. Ìgbà tó ń bẹ níjẹ̀bú, ọ̀gá mẹ́fà ló jẹ́ Ẹniọlá. Bàbá mi ń bọ́lá, Oyèyẹdé. Bàbá tó láti ní Canada. Bàbá Adéní Amẹ́ríkà. Bàbá Princess Adéọlá. Bàbá Princess Dr. Yetunde. Bàbá Prince Adékúnlé ní London. Bàbá Prince Adé.
Sabolade, kábíyèsí ni òbí ọ. Bàbá Princess Tẹ̀míládé, Princess Tẹ̀júwádé, Princess Tìmọ̀ládé, nílùú Canada, Apádùn wá sílé. Bàbá Princess Adébákò. A ó ṣe bí ìsìn àyẹ̀wò, kò kí gbogbo èyí bọ̀. Ìjọba ilé ìdílé wọn
èjì ìbò mẹ́kun. Ẹ̀yin ọmọ èjì ìbò mẹ́kun. Ṣọlá ẹ̀yin ọmọ èjì ìbò mẹ́kun. Ọmọ ìlú ẹ̀dí èèyàn ni wọ́n Ṣọlá àwọn tó wá ní ọtí rẹ̀ lórí lọ́la rẹ̀ Ṣọlá léjì kò ṣeun. Nígbà tí ìṣàyẹ̀ ní ti dáadáa, Ọlọ́run bá mi kó fún ẹ lọ́pọ̀lọpọ̀. Owó ìwà pẹ̀lẹ́, àìkú máa ń lè ọ̀rọ̀, Ọlọ́run bá mi yí fún ẹ. Èyí tó ti dákò ó ní bàjẹ́, àwọn tí wá ní. Lọ́pọ̀ ìṣàlọ́pọ̀ àtúntò wáyé. Gbogbo èjì tó mẹ́kù, gbogbo èjì tó mẹ́kù, gbogbo èjì tó mẹ́kù. Ọdún lọ́dẹ̀ làwọn ṣe àyè. Ọdún lọ́dẹ̀ làwọn ṣe àyè. Ẹ̀mí wa yóò ṣe òkúta ẹ̀. Gbogbo èjì tó mẹ́kù. 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 Bẹ́ẹ̀ni ọmọ yọ̀lẹ̀ ẹ̀dá òkúkú ẹ̀gbẹ́ ìlú òye. Ọ̀rọ̀ àtúnṣe wọ́n ní gbàgbà ẹni bá yẹnu sí wa ẹni bá yẹnu sí wa o gbogbo méjì gbogbo kù ẹni bá yẹnu sí wa ó ṣèjì ìyanu Ọlọ́run ọba ìyanu Ọlọ́run ọba ìyanu Ọlọ́run ọba ìyanu Ọlọ́run ọba ẹni bá yẹnu sí wa ìjọkùnrin ni ìjọbìnrin ni ìjọmọdé ni ìjàgbà gbogbo yín nílùú àwíjọ ẹni bá yẹnu sí wa ó ṣíwájú ìyanu Ọlọ́run ọba ìyanu Ọlọ́run ọba ìyanu Ọlọ́run ọba ìwúlò ọba àánú mọ orí gbà àdé orí ọ̀gbìn. Ọba Síkírù Àyìndé Barrister.
ṣe. Ọlọ́run ló gbọ́dọ̀ fọ́lẹ̀. Ọlọ́run ló gbọ́dọ̀ fọ́lẹ̀ o. Àlùkò pẹ́sẹ̀ dànù sí fún mi. 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 Pẹ́sẹ̀ sọ́kù pẹ́sẹ̀ pẹ́sẹ̀ fún mi. Àlùkò pẹ́sẹ̀ dànù sí fún mi. Àlùkò pẹ́sẹ̀ dànù sí fún mi. Pẹ́sẹ̀ 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 sọ́kù. Àlùkò pẹ́sẹ̀ dànù sí fún mi. Àlùkò pẹ́sẹ̀ dànù sí fún mi. Àlùkò pẹ́sẹ̀ dànù sí fún mi. a kú ọdún o a kú ìyèdún ẹ̀mí wa ṣọpọ̀ ẹ̀ tó ìlú Èjìgbò la wà o tó ti ń ṣe ojúde ọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun nílùú Èjìgbò ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ la wà lọ́jọ́ tèmi mo tún wà pẹ̀lú nǹkan nú àwọn alákòóso tí wọ́n ṣe tí wọ́n jẹ́ kí ètò yìí tí wọ́n jẹ́ kó wáyé mo tún wà pẹ̀lú nǹkan nú alákòóso wọn ẹ kú ọdún a kú ìyèdún ẹjọ́ kí lórúkọ yín. orúkọ mi ni Ọláìdé Rájí tí mo jẹ́ alága ìgbìmọ̀ tó ń ṣe àkóso ayẹyẹ ọdún ojúde ọba tọdún 2025 èmi náà mo ṣe alága ọdún tó kọjá pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run mo tún jẹ́ alága fún ti ọdún yìí. ẹ ṣé gan sà kí ni ìdí tẹ́ fi gbé ètò náà kalẹ̀ sà ẹ pé lọ́dọọdún lẹ fẹ́ máa ṣe ojúde ọba Èjìgbòde. ìdí ẹ̀ ní láti fi yẹ kábíyèsí wa ọba Ọmọwọnọlá Oyèyọdé Ìsọ̀sìn ká fi yẹ wọn sí tí a bá mọ̀ tẹ́lẹ̀ Yorùbá inú ọba tó kàwé tó kọ́kọ́ jẹ nílẹ̀ Yorùbá kábíyèsí Ògìyànlé Èjìgbò ni tó jẹ́ the first graduate ọba in the southwest kábíyèsí Ògìyànlé Èjìgbò ni so à ń ṣe ayẹyẹ láti fi yẹ bàbá kábíyèsí ká fi yẹ wọn sí then ká tún fi kóra wa jọ gẹ́gẹ́ bí ọmọ ìlú àrípa àtàjọ ọmọ Èjìgbò àwọn tó pọ̀ nínú wa wọ́n wà ní Ivory Coast àwọn kan náà wà ní Togo ìfà wọ́n pọ̀ jù àtàwọn nílé lọ so ètò yà gbé kalẹ̀ láti máa fi kóra wa jọ lọ́dọọdún
so that a lè máa discuss development ìlú yìí nǹkan tá a bá ríra wa kájọ jókòó papọ̀ kájọ wà papọ̀ báyìí a lè má ra ayé àti sọ̀rọ̀ so n tá à ń ṣe nìyẹn dẹ̀yìn tá a bá tẹ̀ ṣe yẹn tán n ta fẹ́ mú jáde ń bẹ̀ ni pé kí ìdàgbàsókè ìlú Èjìgbò kó yá kánkán pẹ̀lú àwọn àjọṣepọ̀ yẹn nǹkan tá a fẹ́ mú jáde ń bẹ̀ nìyẹn. ó dà èyí tó ṣe 2025 àti 2024 kí ni ìyàtọ̀ tó wà láàrin ẹ̀. ìyàtọ̀ yẹn pọ̀ ọdún tó kọjá yẹn àwọn èèyàn pọ̀ tó báyìí ló wọ́n pọ̀ bọ̀ wọ́n sì pọ̀ tó báyìí then àwọn tó ń wá lọ́dún yìí from different locations náà ti wá last year year yìí Germany wọ́n wá UK wọ́n wá fa UK tiẹ̀ pọ̀ Canada US àwọn èèyàn wá láti bẹ̀ last year wọ́n pọ̀ tó báyẹn so year yìí àwọn èèyàn pọ̀ then àwọn ẹgbẹ́ tó wá lọ́dún yìí tó wá pọ̀ jù tẹ́gbẹ́ tó lọ ọdún tó lọ ṣe pé last year tó jẹ́ àkọ́kọ́ yẹn wọ́n máa wò pé bóyá kí ni wọ́n fẹ́ achieve kí ni wọ́n fẹ́ ṣe ó lè má ya àwọn èèyàn but this time around ó ti yé wọn achievement last year yẹn ló jẹ́ kó kárí àwọn púpọ̀ lọ́dún yìí láti darapọ̀ so yàtọ̀ tó wà ń bẹ̀ ní last year àti yàtọ̀ wà ń bẹ̀ ní ọdún tó lọ àti ọdún yìí yàtọ̀ wà ń bẹ̀. ó wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni. ó dà ìmọ̀ràn lẹ́fẹ́ fún àwọn tí wọ́n jẹ́ ọmọ ìlú tó ti darapọ̀ mọ́ yín báyìí. àwọn tó ń ti darapọ̀ mọ́ wa fẹ́ kí wọ́n darapọ̀ mọ́ wa a fẹ́ dẹ́gbàtà ti darapọ̀ kí la fẹ́ mú jáde pẹ̀lú darapọ̀ wa a fẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká develop ìlú Èjìgbò dẹ́ni tá a gbé lọ́wọ́ lójú ìjọba ni pé àwọn tọ́lọ̀ ń bá ti ṣẹ́gi ọ̀la torí ṣẹ́gi ọ̀la fún a fẹ́ kí wọ́n padà wálé ká wọ́n tún lè ṣe tẹ́ bá dé Ivory Coast tẹ́ bá rí nǹkan tó Èjìgbò ṣe níbẹ̀ ọ máa yà yín lẹ́nu tíbo ní Togo so ká wá ṣàwọn kẹ́ náà ṣèjìgbò ká wọn darí iṣẹ́ sílẹ̀ sọ́dọ̀ àwọn èèyàn lè wà nílé àwọn èèyàn lè gbélé àwọn tó dẹ̀ wà outside Èjìgbò náà wọ́n lè máa wá from time to time n ta fẹ́ mú jáde pẹ̀lú ayé ojúde ọba tí à ń ṣe lélẹ̀. ẹ ṣe gan sa ìlú Èjìgbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun yìí oúnjẹ ọlẹ nífẹ̀ẹ́ sí jù. à ń jẹ iyán l'Èjìgbò iyán òṣìkí là ń jẹ ẹ̀bẹ̀ ẹ̀gúsí là ń jẹ a tún jẹ àmàlà náà but iyán yẹn number one. ẹ̀ ń jọ yẹn àti ọbẹ̀ ẹ̀gúsí. a tún jẹ Ivory Coast náà o. ọ̀dà nífẹ̀ẹ́ sí jù ní. à ń jẹ àti èké wọ́n ń pè àmì àpè ní àǹṣẹ̀kẹ́ bọ̀ àti èké ni wọ́n ń pè. àǹṣẹ̀kẹ́ bọ̀ ní Ivory Coast. ní Ivory Coast. kí fọdún sà. a fẹ́ kí bàbá kábíyèsí ògìyàn lu Èjìgbò ilé Èjìgbò bàbá Ọmọwọnọlá Oyèdè Oyèsọ̀sìn bàbá wa síwájú ilé Èjìgbò olóyè Joshua àtìládé Adébọ̀wálé àwọn ẹgbẹ́ Eagles Club gbogbo wọn la kí Bíbírè Social Club GTM Merit Club and àwọn èèyàn wa tó wà nù ẹgbẹ́ Eagles gan particularly a fẹ́ kí olóyè Táyọ̀ Adébọ̀wálé wọ́n ṣe gúrúgúrú méje yàyà mẹ́fà fún wa àwọn ni wọ́n jẹ́ káwọn Eagles Club kọ́ máa wá ìfàlásì ẹ̀ tá à ń sọ ń pa ẹ̀ àwọn náà jẹ́ kí ìyàtọ̀ ti láṣẹ yẹn ká mọ̀ pé à ń ṣojú ìjọba ní Eagles Club láti pàṣẹ olóyè Táyọ̀ Adébọ̀wálé adúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ìlú Èjìgbò tó wà pẹ̀lú wa òun la dúpẹ́ lọ́wọ́ wọn àtàwọn tó travel wá láti abroad nítorí program yìí tó dẹ̀ fi wá sí Nàìjíríà gbogbo wọn la kí àtàwọn táwọn l'Èjìgbò náà tájọ́ ń ṣètò àwọn ọmọ ẹgbẹ́ wa àwọn ọmọ ìgbìmọ̀ wọn tí mo ṣá adarí fún mo kí wọn àti Èjìgbò ojúde ọba Èjìgbò Festival Foundation tẹ́ pé majority wọn Abidjan ni wọ́n wà lábẹ́ alága ààrẹ wọn olóyè Victoria ìyáàfin olóyè Victoria Ọláyíwọlá gbogbo wọn la kí àti gbogbo ọmọ ìgbìmọ̀ wọn akíwọn. lórúkọ lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni Ọláìdé Rájí tí mo jẹ́ alága ìgbìmọ̀ tó ń ṣètò ojúde ọba Èjìgbò tọdún 2025 yìí. ẹ ṣe kan sá akọ ọdún akúyèdè ẹ máa ṣọpẹ́ sá. oyè ìyọdẹ òye sọsí. Ògìyàn ti lu Èjìgbò bàbá àwọn ọgbọ́n tó nínú wa láàrin àwọn ọgbọ́n tó.